أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمته تتم الصالحات، والصلاة والسلام على حبيبه محمد النبي الأمي وعلى آله وأصحابه والذين اتبعوا هداه إلى يوم الدين. أما بعد. ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run, ọba lèwí lè ṣe, ọba láàánú, ọba tí ń ṣètò wa, ọba tí ń darí ayé, ọba tí kò fìgbà kan fi wálẹ̀ láìkẹ́. Kò sí bí ẹrú ṣe lè rò kóun pàdánù kẹ́ Ọlọ́run tó bá mọ nóòrò dáadáa yóò máa rí i pé àpẹẹrẹ àánú Ọlọ́run ṣẹ́kù lára òun, àpẹẹrẹ kí Ọlọ́run ń bẹ lára wa nígbà tá a bá rí jẹ, àpẹẹrẹ àánú rẹ̀ ń bẹ lára wa nígbà tá a bá rí jẹ, nígbà tá a bá mọre fọ́lọ́run àti ìgbà tá a bá mọre fọ́lọ́run. Ọba tí ò dáwọ́ àánú rẹ̀ dúró, tí ò dáwọ́ kẹ́ rẹ̀ dúró, òun là ń kì. A kì í abẹ́ wípé kó má ṣàṣàlékún oore rẹ̀ àtàánú rẹ̀ lérí wa, èyí tó ti ṣe kó má bàjẹ́ o. A wá béèrè àánú Ọlọ́run bẹ́ẹ̀ kó kárí àwọn òbí wa àti àwọn ọmọ táwa náà bí, àwọn ọkọ, àwọn aya wa àti gbogbo olólùfẹ́ wa lápapọ̀. Ìkẹ́ ìgẹ́ Ọlọ́run àtàánú rẹ̀ kó máa ṣàn lọ kó bá Ànábì Muhammad àti gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn ẹni rere tí wọ́n ti kọjá lọ, àwọn tó kọ́ wa ń kéwú àti àwọn tó ṣe wá lóore lápapọ̀. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, bá wa gẹ̀ wọ́n. Àánú àtìkẹ́ tá a béèrè fún Ànábì, tá a béèrè fáwọn ẹni rere kó dórí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní dédé àkókò yìí, nínú ọkùnrin àtobìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run tó tóbi jùlọ kó bá gbogbo wa o. Àkáàbọ̀, a kú sọ̀kalẹ̀ sí orí ètò wa, ètò yín, ètò Ethics of Marriage tí a mọ́ mọ́ wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ sétí ìgbọ́ ara wa fún gbogbo ẹni tí ń palẹ̀mọ́ láti fẹ́yàwó, tí ń palẹ̀mọ́ láti lọ́kọ, àtẹni tó ti wà ń bẹ̀ tí ń ronú wípé bó lòun ó ṣe ṣe tí ìgbésí ayé òun àtọkọ òun, ìgbésí ayé òun àtìyàwó òun tí ó fi ṣe déédéé ntọ́lọ́run fẹ́. Òun ni a fi mú ẹ̀kọ́ wá látara tírà àfáwà àgbà Al-Imam Al-Ghazali. A mú ìlànà ẹ̀kọ́ ìgbáyé àtẹ̀kọ́ ẹ̀sìn jáde láti inú tírà náà, kọ́lọ́run má ṣe jẹ́ ó wúlò fún wa. Ibi tí a ti sinmi òun ni ọ̀rọ̀ nípa àwọn àǹfààní àtàwọn ewu tí ń bẹ níbi ìgbéyàwó, marriage, ewu tí ń bẹ ńbẹ̀ fúnni gẹ́gẹ́ bí ọkùnrin, fúnni gẹ́gẹ́ bí ìyàwó, àtàwọn àǹfààní tí ń bẹ ńbẹ̀ la sọ bọ̀ wá látẹ̀yìn. Àwa bá ọ̀rọ̀ débi pé ìkan nínú gbòógì ní tá a fẹ́ kó wà nínú àjọṣepọ̀ lọ́kọ-láyà, tá a fẹ́ kó jẹ́ foundation tí wọ́n gbé àṣepọ̀ wọn lé lérí, òun ni ìfẹ́. Bó fẹ́ bóyá pé a ṣàlàyé fúnra wa pé ìfẹ́ nìkan kò tó o, ìpè lẹ́yìn ìfẹ́ nǹkan kan bẹ tó ju ìfẹ́ lọ tí èèyàn gbọ́dọ̀ mọ́ tó bójú wò, òun làánú àti ìkẹ́. Tí ẹ pé méjèèjì náà l'Al-Qur'an lọ́lọ́run dàpọ̀ nínú Al-Qur'an, ó ní wa ja'ala bainakum mawaddatan wa rahma, ó fi méjèèjì ṣọ̀rẹ́ ara wọn. Ìpè a fi sáàárín lọ́kọ-láyà ìfẹ́, mawadda, ìfẹ́ òtítọ́, wa rahma àtìkẹ́. Ńlá fi ń sọ fúnra wa pé ìkẹ́ yẹn ju ìfẹ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ nìkan là ń wò nísìnyí, àwo ìkẹ́ mọ́. Ọkùnrin àbóbìnrin tẹ́ bá ti wá ìkẹ́ àtàánú tì lára ẹ̀, kò wúlò fún tán pè ní marriage. Àfi tẹ́ bá fẹ́ ara yín lè mọ̀ lọ́sọ̀ pé irú partner tó kù tí wọ́n fẹ́ yàn láàyò nù. Ó dájú sí bàbá ẹ̀, kò láàánú sí ìyá ẹ̀, sọmọlàkejì, ẹ̀gbọ́n àtàbúrò, àbọ̀rẹ́ àbí ládùúgbò. Ó wá lóhun yóò fẹ́ ìwọ, ó lóhun lè kú nítorí ìwọ. Ó ti máa mọ̀ pé níjọ́ tí ìfẹ́ bá kú, torí ìfẹ́ a máa ní expiry date, níjọ́ tó bá expire, níjọ́ tó bá kú, àánú tó yẹ kó ṣẹ́kù ò ní rohun dé bá lára ẹ̀, yóò dájú rẹ̀ ju ọ̀tá rẹ̀ lọ. Wọ́n á ní síbí lọ́kọ-láyà sì làwọn méjèèjì, fìgbà kan fẹ́ràn ara yín ní rí ni, èyí ṣe tẹ́ kórìíra ara yín tó báyìí. Bẹ́ẹ̀ ni ìfẹ́ nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ó ṣeé ṣe kó má sí àánú níbẹ̀. La fi rí nínú àwọn ẹni rere tó ti lọ. Ṣé Abdullahi ibn Mubarak kọ́ ni wọ́n pè é? Wọ́n ló kọ́ ìyàwó lẹ̀, òun kọ́ ìyàwó òun lẹ̀, òun kọ́ lẹ̀, àáfàá kí ló ṣẹlẹ̀? Kò rújọ́ fẹ́ nìkan, ń pè ẹ lọ́ọ́ bà,
ẹbí ń pé kí ló ṣẹlẹ̀, ẹbí ọmọbìnrin òun, ẹbí òun gangan léèrè kó rojọ́ fún yín. wọ́n ní sábà tí wàá lọ bá ìyàwó rẹ̀ ó ní ẹ sábà ń bẹ̀ wọ́n sẹ́mọ̀ ìyẹn àmọ́ ẹ̀ṣẹ̀ ìṣẹ̀mí tí ẹlẹ́ṣẹ̀ náà mọ̀ pé ẹjọ́ dùn lẹ́nu òun, ẹ sábà ń bẹ̀ wọ́n. tọ́ Abdullahi Mubarak kò rojọ́ fún yín, tọ́ èmi náà ò ní rojọ́ fún yín, òun gangan ní ọlọ́rọ̀ tó bá mú mọ́ lè rojọ́ fún yín, ìjẹ́ nìkan kan gbèsè ẹjọ́ títí tó fi kọ́lẹ̀. lẹ́yìn tó wá kọ́lẹ̀ táwọn èèyàn tún wá ń bi pé ṣé nísìnyí tó ṣàtìfi lé yín lẹ̀ ọ̀ lè sọ kí lárábìnrin yìí ṣe. ó ní àrárá, ó nígbà tó ti fi lé mi lẹ̀ kì í ṣe ìyàwó mi mọ́, kò jẹ́ bákan kan sí mi mọ́, ó ti di ọmọ ìyá mi nínú ẹ̀sìn lóbìnrin, ó sì di obìnrin olóbìnrin nínú kó máa jóbìnrin ọmọ bàbá rẹ̀ àbí kó sì máa jóbìnrin ìyàwó ẹnìkan. ó ní kí ló tẹ́ fẹ́ kí n máa sọ àṣírí ìyàwó fún yín. Allahu Akbar. ìtumọ̀ ẹ̀ ní pé nígbà tí ò sífẹ̀ẹ́ mọ́ okùn tán pè láàánú, kò fẹ́ mọ́ rojọ́ rẹ̀ láì dáa. ṣe mọ̀ pé irú rẹ̀ ọ̀wọ́pọ̀ mọ́ lè ní. ọkùnrin yẹn ni ó máa rojọ́ kiri, ó lè máa rojọ́ 4 hours, ó lè rojọ́ 5 hours, yóò máa rojọ́ bí obìnrin káàkiri nítorí kó lè jàre ìyàwó ẹ̀ gbogbo ibi tí ìyàwó rẹ̀ bá rojọ́ dé. àbẹ́ni tó bá rò pé ó possible kó ti lọ́ọ́ rojọ́ òun láì dáa fáwọn eléyìí, òun náà lọ bẹ̀ láti lọ́ọ́ rojọ́. so kò kú àánú mọ́ láàrin àwọn méjèèjì nù. kọ́dà arú rẹ̀ kan bẹ tí mo dúró kan ló ṣẹlẹ̀, arábìnrin kan ló ṣàtìmọ́ṣe. àwọn ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ lóbìnrin tán ṣà ń jẹ́ bí àwọn ti mọ̀ wá yẹn mọ́, tí wọ́n ti ń ta èèyàn wọn tí ń jọ́kọ, wọ́n ti ń ta lólobó pé ìyàwó tó fẹ́ yìí ò ti sì fẹ́. àwọn obìnrin ní máa kọ́kọ́ tètè discover àdánwò tí máa ń bẹ lára obìnrin tí yẹn bá mú wálé. wọ́n ti wá fúnlẹ̀ mọ́ ọkọ ṣà ń ṣúgbà rẹ̀ pé ẹ má ṣe báyìí, ráàdì dájú gbogbo ń tẹ̀ ń sọ yìí ń dìfẹ́ǹdì ìyàwó ẹ̀ bó ṣe yẹ kọkùnrin orí, títí tọkùnrin yẹn náà fi ráàdì dájú tí wọ́n ń sọ. àwọn aráàdì dájú tóun náà wá bínú pé yóò kúrò nílé òun, yóò ṣe gbá yóò ṣàwò. wọ́n á ṣe meeting, àwọn mọ̀lẹ́bí ọkọ, àwọn àbúrò ọkọ lóbìnrin, gbogbo wọn ṣà ń bínú, alọdẹrù rẹ̀ nù. wọ́n á fẹnu kò, wọ́n ní àwọn lọ kó ẹrù rẹ̀ jáde, àwọn dà síta ní tó bá ti di láàárọ̀ ọ̀la, gbogbo àwọn ò jí lọ sí ilé bọ̀dá àwọn lọ kó ẹrù ìyàwó rẹ̀ jáde. bọ̀dá wa délé tí ń jọkọ, tí wọ́n ṣẹ̀ gangan, tíyàwó rẹ̀ ṣẹ̀ gangan, lọ́wọ́ tún rò pé obìnrin yìí bímọ fóun. tí wọ́n bá jáde, tí wọ́n bá dé láàárọ̀ ọ̀la, tí gbogbo wọn bá ń kó ẹrù rẹ̀ jáde tán yẹ̀yẹ́ rẹ̀ ládùúgbò, gbogbo ará àdúgbò yìí ọmọ ń tó ṣẹlẹ̀. tán bá ti wá mọ ń tó ṣẹlẹ̀, àwọn ọmọ yìí, àwọn ọmọ kéékèèké, àwọn ọ̀sẹ́ jẹ́jẹ́ wọn ń lọ. a ti bà àwọn ọmọ yìí ní tẹ̀jẹ́ láti kékeré. níbẹ̀ náà àwọn ọmọ yìí tí ó padà dèèyàn ńlá lọ́jọ́ iwájú, bóyá àfáà ńláńlá ni mí fẹ́ dì nù wọn, bóyá olóṣèlú ńláńlá ni mí fẹ́ dì nù wọn, bóyá adarí ńláńlá ni ó dì. èyí tí ò ní mú wọn rí bí rìn bó ti hùn wọn nírú àdúgbò yìí tó bá dọjọ́ iwájú. torí àwọn tó mọ̀ tán bí àwọn ṣe kúrò nílé ọkọ, wọn ń bẹ ní àdúgbò tí wọn fi láì fi wọn, táwọn náà pìtàn yẹn fáwọn ọmọ tiwọn, àwọn ọmọ tiwọn yẹn náà mọ pàtàn burúkú yẹn fáwọn ọmọ tòun. ọwọ́ afakódélé nígbà tó di láàrin òru, ó jí ìyàwó ẹ̀, wò ó nǹkan báyìí ló ṣe, kò pamọ́ sí gbogbo wa, ìpalẹ̀mọ́ wà ní pé láàárọ̀ ọ̀la tí ilẹ̀ yìí bá mọ́, gbogbo mọ̀lẹ́bí mi, àwọn àbúrò mi ń bọ̀ wá da ẹrù rẹ̀ síta. mo fẹ́ kó tètè palẹ̀mọ́ ẹrù rẹ̀, tílẹ̀ bá ti mọ́ lẹ́yìn àṣùbà tètè máa lọ, wọ́n jí wọn bọ́ nílé. ìkẹ́ ló kù yẹn kò kù fẹ́ mọ́. lẹ́yìn tífẹ́ bá tán, a máa ku ìfẹ́ àtàánú. láfi ní méjèèjì lọ́lọ́run dà papọ̀. ó ní waja'ala bainakum mawaddatan wa rahma. ó fi ìfẹ́ sí yín láàrin, ó sì fi ìkẹ́ àtàánú sí yín láàrin. àánú yẹn ṣe pàtàkì níbi àjọṣepọ̀ ọkọ láyà tí ó bá kalẹ̀. àwa ní ká júwe fúnra wa díẹ̀ kí ní jẹ́ ìfẹ́, bó làwọn onímọ̀ ṣe júwe ẹ̀, kí la máa fi dá a mọ̀. nítorí pé kí ní jẹ́ ìfẹ́ pàtó rẹ̀ kò dùn ṣàlàyé. feeling ni nǹkan tí yẹn máa ń tinú mọ̀ ni. èèyàn lè sọ pé ìlà wo nìfẹ́ kọ, irú aṣọ wo nìfẹ́ máa wọ̀, so ilé wo ní ń gbé, ọmọ ọdún mélòó ni, ọmọ ìlú wo ni. ìfẹ́ ò ṣe é mọ̀ bẹ́ẹ̀. tí wọ́n bá ní kí ní jẹ́fẹ́, kálukú wa mọ̀ tí ń jẹ́fẹ́ láì lẹ́ni tó kọ́ wa. ó wà nù tá a mọ̀ tí ọ̀sẹ́ ni tó kọ́ wa pé ìjọ kan báyìí ni mo rẹ́ni kọ́ mi pé kinní kan ní ń jẹ́ ìfẹ́, definition rẹ̀ ni, kò sẹ́ni tó kọ́ wa. bí ò ṣe sẹ́ni tó kọ́ wa ní nǹkan pè lébi,
ebi ń pa mí, ẹnìkankan kọ́ ló train wa bí ó ṣe máa pa wá, àbí bá ṣe máa mọ̀ pé n tí ń ṣe wá yìí ebi wọ́n ń pè. Kò sẹ́ni tó kọ́ wa ní n tán pè ní ayọ̀, kò sẹ́ni tó kọ́ wa ní n tán pè ní ìbànújẹ́, kí bọ́n ti ìbànújẹ́ nì tó bá ti kọlù ẹ báyìí ó wá ìbànújẹ́, kò sẹ́ni tó kọ́ wa, ẹnìkan ò train wa lé lérí. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó train wa lórí ìdùnnú, ẹnìkan kan kọ́ wa ní gbogbo àwọn kìíní yìí. Àwọn ìmọ̀ àmútọ̀run wa ni ìmọ̀ tó yẹ sí pé ọmọ ènìyàn ọkàn mọ̀ ipò òun mọ̀ bó lòun ṣe mọ̀, kò sẹ́ni tí ọkọ̀. Bẹ́ẹ̀ náà ni tá à ń pè ní ìfẹ́, kò sẹ́ni tó kọ́ wa ní tá à ń pè ní ìfẹ́. So kò wúlẹ̀ ní ìdí definition, ìwọ mọ̀ èmi mọ̀, toró o ti nífẹ̀ẹ́ rí, bó o tiẹ̀ nífẹ̀ẹ́ èèyàn rárá, o ṣá nífẹ̀ẹ́ oúnjẹ, o sì nífẹ̀ẹ́ oorun, kálukú ní tó nífẹ̀ẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn. Bẹ́ẹ̀ ni gbogbo wa mọ̀ tá à ń pè ní ìkórìíra, in láìkì nǹkan báyìí, ọ̀rọ̀ tó sọ yẹn mi ò láìkì ẹ̀. So bó o lo ṣe mọ̀ ipò láìkì ẹ̀, àdámọ́ ni tí gbogbo wa gbẹ́júmọ̀ tí ò ní di definition. Àmọ́ kí láàmọ́ fi dá a mọ̀ tó o bá fẹ́ wádìí pé ṣé tòótọ́ ni lágbájá fẹ́ràn rẹ̀. Àwọn ńlá ká ìwà ń gbé yẹ̀wò. Àwọn kan sọ pé n tí ń jẹ́ ìfẹ́ òun ni almuwafaqa, almuwafaqa kó lólùfẹ́ òde olórin tó bá pè rẹ̀ lólùfẹ́, wọ́n lé olólùfẹ́ òdodo ó gbọ́dọ̀ máa ṣe kòńgẹ́ kó sì máa ṣe déédéé ẹni tó bá nífẹ̀ẹ́. Ìyẹn ni pé ẹni tó bá nífẹ̀ẹ́ ní tòótọ́, in tí ń bá ń fẹ́ yẹ kó lè máa bá a fẹ́. Ẹni ittihadu muradul muhibbi wa muradul mahbub, ittihadu muradul muhibbi wa muradul mahbub, kí n tí olólùfẹ́ ń fẹ́ àti ẹni tó ló nífẹ̀ẹ́ in tẹ́ ń fẹ́ kó ṣe déédéé ara wọn, in tí ń jẹ́fẹ́ nù. Ọlọ́ọ̀ fẹ́ràn mi, ọwọ́ ń hate in tèmi like, in tí ń bá ń fẹ́ automatically ò ní mọ bó ṣe máa fẹ́ràn kíní yẹn. Wọ́n máa bí ọ pé kí ló tó láìkì kíní yìí, ọmọ arántí pé nítorí pé lágbájá láìkì ẹni. Kódà o lè ṣàdédé máa láìkì oúnjẹ kan, kò sí ń tọ́fà ju pé olólùfẹ́ rẹ láìkì ẹ̀. Wo láìkì ẹ̀ tẹ́lẹ̀, àmọ́ nígbà tó olólùfẹ́ rẹ ti láìkì ẹ̀, àbẹ́nìkan olólùfẹ́ rẹ fẹ́ràn ẹ̀, níwọ̀n náà bá máa rí ipò nífẹ̀ẹ́ nǹkan ọ̀hún. Wọ́n fi ní ta'sil ilaha wa anta tudhiru hubbahu, hadha la'amri fil qiyasi badi'un, law kana hubbuka sadiqan la ata'tahu, innal muhibba liman yuhibbu muti'un. Ta'sil ilaha, on selon ọba gbogbo ìgbà, wa anta tudhiru hubbahu, wọ́n á ní ta lólùfẹ́ Ọlọ́run ọ̀nàwọ́. Òun fi hàn síta ipò onífẹ́ Ọlọ́run, òun fi hàn sáwọn èèyàn pé olólùfẹ́ Ọlọ́run ni ọ́, òun wọṣọ bí ìgbà pé olólùfẹ́ Ọlọ́run, òun rìn bí ìgbà pé olólùfẹ́ Ọlọ́run ni ọ́. Hadha la'amri fil qiyasi badi'un, ó sì ń ṣe lọ́run gbogbo ìgbà. Èyí tó ṣe yìí ọjọ́jú, àríru tiẹ̀ yìí rí. Torí law kana hubbuka sadiqan la ta'atahu, tó yẹ pé tòótọ́ ni ìfẹ́ tó ló ní sọ́lọ́run yẹn jòótọ́, la ata'atahu, ibi Ọlọ́run bá lóun fẹ́ ọmọ tẹ̀lé lọ́bẹ̀, ibi Ọlọ́run bá ti ní ọgbà ọmọ tẹ̀lé lọ́bẹ̀. Nítorí innal muhibba liman yuhibbu muti'un, innal muhibba liman yuhibbu muti'un. Ẹnikẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ yóò mọ tẹ̀lé olólùfẹ́ rẹ̀ lọ sòósòósòósòósòósò ni. Ṣébi tó olólùfẹ́ mi ní gbà ní yóò gbàbẹ̀, in tí ọ̀ bá ń fẹ́ yóò mọ ṣe déédéé ní tó olólùfẹ́ rẹ̀ bá ń fẹ́. Àpẹẹrẹ ìfẹ́ ni. Àwọn kan máa wá ja ìfẹ́ níyàn nípasẹ̀ definition yìí. Nípa alábàájì ò fẹ́ràn mi tòótọ́, tó bá fẹ́ràn mi ni ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu, ò ní mọ takò mí gbogbo ìgbà. Nípò ń takò mí hùn, nípò ń gbómi lẹ́nu yẹn ó túmọ̀ sí pọ̀ fẹ́ràn mi. In táwọn gbà pé ń jẹ́ ìfẹ́ ni pé ibi ń bá ti ń lọ tẹ̀lé mi lọ́bẹ̀. Èyí tí ń bá ń ṣe mọ́ bá mi ṣe é. Lẹ́ẹ̀fì rí gbogbo àwọn tí wọ́n máa yàtọ̀ síra wọn nípasẹ̀ nípasẹ̀ ẹnìkan ní á sọ̀rọ̀ ajá. Èyí tá à ń sọ yìí ju tajá lọ, ọ̀rọ̀ èèyàn là ń sọ yìí. Ẹ jẹ́ àwọn ajá ọmọ sọ̀rọ̀ ajá, káwọn èèyàn ọmọ sọ̀rọ̀ èèyàn. Now, in tí máa ń jẹ́ ìfẹ́ òdodo, ọmọ tẹ̀lé olólùfẹ́ rẹ lọ sòósòósò lọ bí ń bá ń lọ ni. In tí máa ń fẹ́ ọmọ bá fẹ́, èyí tí ó bá kórìíra ọmọ bá kórìíra. Ìyẹn ni ó fi jẹ́ sí pé ìjọsìn ó ní òun ṣe pẹ̀lú ìfẹ́. Ọlọ́run béèrè ìfẹ́ lọ́wọ́ wa. Torí ìfẹ́ yẹn ìfẹ́ muwafaqa, ìfẹ́ ká ṣe tí ń bá ń fẹ́ ká ṣe. Ibi tó bá wà ká máa wà ń bẹ̀. Ibi tí ó bá sí ká kórìíra bẹ̀, kò sí ń bí ẹbọ kó kórìíra ẹbọ, kò sí ń bí ẹ̀ṣẹ̀ kó kórìíra ẹ̀ṣẹ̀. Kí ló fà? Nítorí ń pò nífẹ̀ẹ́ Ọlọ́run. Ntọ́lọ́run ọba ti wá nífẹ̀ẹ́, wọ́n náà máa kórìíra ẹ̀.
tó bá yẹ sí pé ẹ̀ṣẹ̀ àtàwọn ẹlẹ́ṣẹ̀ ló yóò fẹ́ wọn mọ́ fura síra rẹ̀ pọ̀ fẹ́ràn Ọlọ́run tòótọ́ àpẹẹrẹ ìfẹ́ ni. táwọn kan mọ ti àtàrà bẹ́ẹ̀ challenge ìfẹ́ ẹni tó bá lóun nífẹ̀ẹ́ pé ó nífẹ̀ẹ́ òtítọ́, tó bá nífẹ̀ẹ́ òtítọ́ ni ó yẹ kó ọmọ rìn ní agbọ́nrin ibi tó lólùfẹ́ rẹ̀ bá wà. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé la yu'minu ahadukum hatta yakuna hawa'u taba'an lima ji'tu bihi. ẹnìkan ò ní sọ wípé òun nífẹ̀ẹ́ kò ń nígbàgbọ́ òdodo títí tí ó fi ráàrí dájú pé ìfẹ́ rẹ̀ ń tọ́ ń fẹ́ yóò máa ṣe déédéé níta Nabi sallallahu alayhi wa sallam gbé wá ní mẹ́sẹ̀gì. bí ń tọ́ ń fẹ́ràn bá ṣe ń ṣe déédéé súnà Nabi àti ìlànà rẹ̀ ń ti ń jẹ́ ìgbàgbọ́ òdodo nù, ń ti ń jẹ́ pé yẹn nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ló ti tọ́nù. ọ̀nà àkọ́kọ́ táwọn kan fi júwe ń ti ń jẹ́ ìfẹ́ nì. ẹ má bínú ọmọ ìyá wa tẹ̀ pé wá ṣàkíyèsí ká sọ̀rọ̀ ajá o. a ti sọ ọ́ rí tẹ bá wò kán náà lectures wa àsọ lẹ́kùnrẹ́rẹ́ lérí Facebook yìí náà ni. nǹkan arántí táìtù lecture ọ̀hún àwọn ọmọ rántí pé a sọ̀rọ̀ ajá lẹ́kùnrẹ́rẹ́ pé sótọ́ kí mùsùlùmí ó jẹ ajá àbí ọ̀tọ̀. so ẹ lè ṣèwádìí rẹ̀ nínú àwọn tán bá wa ká ló ti mọ̀ ipa àti sọ̀rọ̀ lérí rẹ̀ dáadáa. jazakumullahu khairan ẹ ṣe wọn kó àkíyèsí. naam ìjúwe kejì tí àwọn mímọ̀ kan tún fún kí ní jẹ́ ìfẹ́ òun ni ọ̀rọ̀ nípa istiqlalul kathiri minhu aw istiqlalul kathiri minka li mahbubika wa istiktharul qalili minhu ilayka. ọ̀rọ̀ nípa ar-ridha ìyọ́nú. wọ́n ní tí ń jẹ́ ìfẹ́ ń tẹ́ fi dá àmọ́ ní ìyọ́nú látọ̀dọ̀ ẹni tí ń nífẹ̀ẹ́ nǹkan. ń tí ń nífẹ̀ẹ́ yẹn ó tẹ́ lọ́rùn. ń tí ń nífẹ̀ẹ́ yẹn yóò tẹ́ lọ́rùn. ọ̀dọ́ tó bá yẹ pọ́lọ́n ló ń nífẹ̀ẹ́ Ọlọ́run ó tẹ́ ọ lọ́rùn gbogbo tó bá rí lọ́dọ̀ rẹ̀. al-qalilu minhu kékeré tó bá rí látọ̀dọ̀ rẹ̀ yóò tóbi yóò pọ̀ lójú rẹ̀. tó lólùfẹ́ rẹ̀ bá fún ọ ní nǹkan kékeré ojú títóbi ojú pípọ̀ ló máa fi wò. kékeré àbí púpọ̀ tó bá ṣe sọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ ojú kékeré ló máa fi wò. ìtumọ̀ ọ̀rọ̀ yìí nù. istiqlalul kathiri minka li mahbubik. nǹkan tó bá ṣe tọ́pọ̀ bó ra mọ́tò fún ìyàwó rẹ̀ yóò máa dàbí ìgbà kó tí ì ṣe nǹkan kan fún. ìfẹ́ ni. níjọ́ tó bá ti ń mọ déédéé oore tó ṣe fọ́kọ rẹ̀ àti tó ṣe fún ìyàwó rẹ̀ pé èmi mo ṣe báyìí fún mo ṣe báyìí fún mo ṣe báyìí fún mo ṣàwó fún ọ wá kà á wá pọ̀ gbogbo ẹ̀ wá jọ ọ́ lójú ọ wá fi ń ṣèrègùn. ìfẹ́ ni ò sí ń bẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn àfáà yìí. àpè tí ìfẹ́ bá ń bẹ ń bẹ̀ ó ti ṣẹgbẹgbẹ̀rún ẹ̀ yóò máa dàbí ìgbà kó tí ì ṣe nǹkan kan. èyí tó bá ṣe yóò máa kéré lójú rẹ̀ fólólùfẹ́ rẹ̀. èyí tó lólùfẹ́ rẹ̀ bá wá ṣe tó bá kéré yóò wá tóbi lójú rẹ̀ yóò jọ lójú ọ wá dúpẹ́ rẹ̀. wọn lápẹẹrẹ ìfẹ́ ni. nínú tájú máa fi mọ ìfẹ́ òun ni istila'u dhikril mahbubi ala qalbil muhib. kí ó jẹ́ sí wípé ìrántí ẹni tó nífẹ̀ẹ́ kó jọba lérí ọkàn wọ́n tó nífẹ̀ẹ́ àdíkìrù nù. ẹni bá ń nífẹ̀ẹ́ tòótọ́ gbogbo ìgbà ló máa rántí olólùfẹ́ rẹ̀. ọkàn rẹ̀ ó wà lọ́dọ̀ rẹ̀ ní ṣáá òun lọ́fẹ̀ẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ máa gbọ́n gbogbo ìgbà. ó máa fi gbogbo ìgbà rántí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó máa wà nínú ọkàn rẹ̀ gbogbo ìgbà àdíkìrù. wọ́n fọ̀rọ̀ kan ti sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ló ní man ahabba shay'an akthara min dhikrihi. wọ́n fi ti sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Ànábì sallallahu alaihi wasallam pé ẹni bá nífẹ̀ẹ́ nǹkan kan akthara min dhikrihi yóò máa rántí kíní yẹn gbogbo ìgbà. so ní ìfẹ́ fi wà nú ẹ̀sìn sábàbí mi tún ní tí ìfẹ́ fi wà nú ẹ̀sìn ó máa rántí Ọlọ́run ọba ń gbogbo ìgbà. ìfẹ́ rẹ̀ ni ó máa mú rántí rẹ̀ gẹ́gẹ́ bọ́kọ náà ti rántí ìyàwó rẹ̀ ń gbogbo ìgbà. bí ìyàwó náà ti rántí ọkọ rẹ̀ ń gbogbo ìgbà yóò wà níbi iṣẹ́ yóò tún pélé ń pè ṣe dáadáa lẹ́wà mo tún ní gbọ́hùn yín ni. yóò jáde yóò lọjà yóò tún pé wọ́n fẹ́ máa gbọ́hùn ara wọn gbogbo ìgbà wọ́n rántí ara wọn gbogbo ìgbà. ìfẹ́ yóò máa bí ìrántí. ẹni bá ti fẹ́ràn nǹkan gbogbo ìgbà ni ó máa rántí nǹkan ọ̀hún. gbogbo ń tó o bá rí pátápátá ni ó máa jọ olólùfẹ́ rẹ̀ lójú rẹ̀. yóò máa jọ ó ṣáà máa rí bí asosiétì rẹ̀ mọ́ olólùfẹ́ rẹ̀. bó o rí pọ́ọ̀sì lásán ó máa fi pọ́ọ̀sì yẹn rántí pọ́ọ̀sì ìyàwó rẹ̀. bó o rí bàtà ó máa fi bàtà yẹn rántí bàtà ìyàwó rẹ̀. bó o rí fìlà ó máa fi fìlà yẹn rántí fìlà ọkọ rẹ̀. gbogbo ń tó o bá ń rí yóò máa dá ọkàn rẹ̀ padà sọ́dọ̀ ẹni tó o bá nífẹ̀ẹ́. nínú tá a tún máa fi mọ ìfẹ́ táwọn kan sọ ni pé al-iftida
àbí alfida n tí ń jẹ́ ìfẹ́ lọ́dọ̀ tàwọn ni kó ju ọkàn rẹ lẹ̀ kó mọ̀ sí nǹkan tó lè gbégun olólùfẹ́ rẹ̀. èyí tó tóbi jù ń bẹ náà lọ́kàn rẹ̀. ọ̀ntọ́mọ ènìyàn níjù tó tóbi jù nínú ìgbésí ayé rẹ̀ náà lọ́kàn àti ìgbésí ayé rẹ̀ tí fi ń jẹ́ alààyè. kó o ṣe tán láti gbé ẹ̀mí rẹ̀ bùn olólùfẹ́, kó o ṣe tán láti bùn ní gbogbo owó rẹ̀, kó o ṣe tán láti ná gbogbo tó o ní sídìí ìfẹ́ n tí ń jẹ́ ìfẹ́ òtítọ́ lọ́dọ̀ tiwọn. wọ́n ní haqiqatuha pàápàá tí ń jẹ́ ìfẹ́ òdodo antahaba kullaka liman ahbabtahu, kó o gbéra rẹ̀ lódindi, kó o gbé bùn ẹni tó nífẹ̀ẹ́. fala yabqa laka minka shay, tí nǹkan kan ò ní ṣẹ́kù lára rẹ̀ fún wọ́n tó lára. fún wọ́n tó lára yẹn pé tó lólùfẹ́ rẹ̀ bá dé tó bá ní ẹ̀mí rẹ̀ mú nídìí ó gbé bùn. gbogbo tó bá ní tó níye lérí jù láyé rẹ̀ ló ṣe tán láti gbé bùn olólùfẹ́ ní tá à ń pè ní ìfẹ́ nù. lẹ́yìn fi di pé tí ìfẹ́ bá ti ń dé lẹ́vù yìí ó ti ń di pé Ọlọ́run nìkan ló yẹ kí èèyàn ní irúfẹ́ báyìí sí. ìfẹ́ tíyẹn sì máa ń ní sọ́lọ́run yẹn gbọ́dọ̀ nírú ẹ̀ sẹ́dà. tọ́ ọ bá ti nírú ẹ̀ sẹ́dà ó ti ń di ẹlẹ́bọ. tọ́rẹ́tọ́ rẹ̀ nìkan ni òun ló yẹ kó wà láàyè tó ga jù nínú ọkàn. èyí tó yẹ sí pé tí Ọlọ́run ọba tó ṣẹ̀dá tó nífẹ̀ẹ́ àti ọkọ àbí ìyàwó tó nífẹ̀ẹ́ tọ́rọ̀ àwọn méjèèjì bá tà sí ara wọn, ó lè máa mọ̀ pé tọ̀dọ̀ Ọlọ́run ọba ìlànà rẹ̀ ló yẹ kó yà sí, òun ló yẹ kó tẹ̀lé. ò ní lè tẹ̀lé ọkọ, ò ní lè tẹ̀lé ìyàwó, ò ní lè ṣe tọmọ mọ́ nígbà tí tiẹ̀ bá ti yàtọ̀ sí tọlọ́run. kódà ò ní lè ṣe tòbí tí wọ́n bá ti yàtọ̀ sí tọlọ́run. torí ìfẹ́ Ọlọ́run gbọdọ̀ lékè ìfẹ́ ẹnikẹ́ni nínú ọkàn. àwọn kan ní ọ̀nà táwọn gbà júwe ìfẹ́ lọ́dọ̀ tàwọn òun ni kó jẹ́ sí pé kó o nífẹ̀ẹ́ kó má retí return kí mo fẹ́ rí mbẹ̀, kó má jẹ́ díndí ìfẹ́ bí ẹni ìfẹ́ oní bísínẹ́sì tó ṣe investment tí ń retí return ní pé kí ni màá rí lérè tí kí ni ó jèrè tèmi nínú ìfẹ́ yìí, má retí èrè mbẹ̀. ẹni tí bá ti ń retí èrè nínú ìfẹ́ kò nífẹ̀ẹ́. ó nífẹ̀ẹ́ voluntarily, ó nífẹ̀ẹ́ láì retí kí ni ìfẹ́ fẹ́ dá padà fún ọ. hiya al-iradatu allati la tanqusu bil jafa, kò ní dínkù láéláé tẹ́ni tó nífẹ̀ẹ́ bá lóhun ò ṣe tiẹ̀. ẹ̀gbọ́n nǹkan tọ́lẹ́ lómi ò ní a iyì ìfẹ́ náà ní kẹ́ni tó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ ìwọ náà di. tẹ́ni tó nífẹ̀ẹ́ ọba ti nífẹ̀ẹ́ rẹ ìwọ náà ìfẹ́ yẹn ó máa kú lọ́dọ̀ rẹ, nítorí bá mú un kú àwọn gbà pé kì í ṣèfẹ́. kò nídìí kẹ́ni tó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ rẹ kó o torí bi define ìfẹ́ tiẹ̀. ìfẹ́ rẹ depend ní ajá pé ìfẹ́ rẹ conditional love ni, conditional likeness ni, kó jẹ́ sí pé o fẹ́ràn rẹ̀ lópin ìgbà tóun náà bá ń fẹ́ràn rẹ̀, o fẹ́ràn rẹ̀ mọ́ nígbà tóun náà bá ti fẹ́ràn rẹ̀. wọn ní ẹni tí ń jẹ́fẹ́ kò ní òun ṣe pẹ̀lú iṣẹ́ ni tó nífẹ̀ẹ́ rẹ̀ àbí ò nífẹ̀ẹ́ rẹ̀. la tanqusu bil jafa, tẹ́ni tó nífẹ̀ẹ́ ọba nífẹ̀ẹ́ rẹ̀ tiẹ̀ ò ní dínkù. wala tazidu bil birri, tẹ́ni tó wá nífẹ̀ẹ́ bá wá ń ṣe dáadáa sí ọ kò tún ní lékún. ìyẹn ni pé o dúró de dáadáa rẹ̀ àtọ̀nà tí ó gbà payback kí wo tó nífẹ̀ẹ́, ó sì dúró de pé kò ní nífẹ̀ẹ́ rẹ kí wo tó mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀. tọ̀dọ̀ rí ò ní dínkù kò sì ní lékún nítorí reaction tó bá receive látọ̀dọ̀ olólùfẹ́ rẹ̀. wọ́n ní tí ń jẹ́ àkórí ìfẹ́ lọ́dọ̀ àwọn tọ́ra àdánwò ńláńlá ni a máa jẹ́ fún olólùfẹ́ kó o nífẹ̀ẹ́ kẹ́ni tó nífẹ̀ẹ́ mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ di padà. wọ́n níbi táwọn tí mọ̀ ìfẹ́ ń tà wọ́n. kanú àwọn ọ̀jọ̀gbọ́n ṣé mọ̀ ṣáfihàn kọ́ wọ́n fi tìṣú lọ́dọ̀ nípa wà minal baliyati an tuhibba wala yuhibbuka man tuhibbu wa yasuddu anka bi wajhihi wa tulihu anta wala tujibuhu. tí n bá gbàgbé wa minal baliyati nínú àdánwò tó ga jù tí máa ń ṣẹlẹ̀ síyàn láyé an tuhibba kọ́ máa nífẹ̀ẹ́ yàn kan wala yuhibbuka man tuhibbu, ẹni tó wá ń yóò fẹ́ rẹ̀ yẹn kọ́dà kò rí tiẹ̀ rò, kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá, kò gba tiẹ̀ rárá. wa yasuddu anka bi wajhihi, yóò máa gbójú rẹ̀ sá fún ọ, tó bá gbúrò rẹ̀ níbìkan yóò fẹ́ gbà bòmí, kò tiẹ̀ fẹ́ rí ọ rárá. wa tulihu anta wala tujibuhu, wa tulihu anta, ìwọ wàá kankan mọ́. bẹ́ẹ̀ ni tírú rẹ̀ bá ṣẹlẹ̀ nínú àdánwò rẹ̀ tún ni pé bí wọ́n bá ṣe ń fẹ́ràn rẹ̀ sí ni ó máa kórìíra rẹ̀ sí. gbogbo ọjọ́ tó bá bẹ́ẹ̀ nìkan pàdé tó kàn ṣàdédé kórìíra rẹ̀, sá fún kọ́ máa fìfẹ́ hàn án lemọ́lemọ́. kódà tó bá nífẹ̀ẹ́ rẹ̀ gbéfẹ́ yẹn mì máa lọ fẹ́ràn rẹ̀ nínú ọkàn rẹ̀,
nítorí bó bá ṣe ń fi ìfẹ́ yẹn hàn sí bí n bá ṣe ń pọ̀ sí lára ò mọ̀ ní sí tó bá yẹ sí pé kò mọ reason tó ń fi hate rẹ̀. So láti má bàa wá jẹ́ sí pé èrè tó mú bọ̀ ń bẹ̀ ní èrè kórìíra ó bẹ́tà kó o mọ̀ jìnnà sẹ́ni tó bá nífẹ̀ẹ́ ń dà ọ́. Ó bẹ́tà kí o tó reduce ìfẹ́ lẹ́yìn lọ́kùnrin míì tí ń bá ń bóbìnrin ṣe àbóbìnrin míì náà ti ń bẹ nílé ọkọ yóò kàn ṣàdédé rí kọ́kọ́ òun kórìíra òun. Ìkórìíra yẹn tó bá ṣọ́ra yóò mọ escalate sí ni. Nígbà kílé tó ìyàwó mi wá kórìíra mi báyìí kílé tọkọ mi ò tiẹ̀ fẹ́ rí mi látàn báyìí ṣé ìwádùn rí ni ṣé gbogbo nǹkan ni ó máa complain lára rẹ̀. Àfi kó o sún sẹ́yìn díẹ̀. Nígbà tán kórìíra rẹ̀ lọ́wọ́ nǹkan ló tún máa ṣe torí tó gbogbo tó bá ṣe tó fẹ́ dàbí nǹkan ẹwà ń dà náà. Nǹkan burúkú ni ó máa jọ lójú rẹ̀. Ẹ pé ṣé wò ní làákà inú ni. Ọmọ pé kò yẹ kó o jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ó rí kó ti súnmọ́ mi jù. Ẹ dákun kí la burúkú súnmọ́. Ìkórìíra ní jẹ́ bẹ́ẹ̀. Tí wọ́n náà bá ń fi tipátipá tó tún wá ń súnmọ́ tó tún wá ń kíìsì ẹ̀ nígbà tí ó fọkàn sí pé ó lè máa nu dodo tó fi kíìsì ẹ̀ kọ́ máa nù dànù lẹ́nu báyìí. Tí ó fi kórìíra yẹn hàn pé wọn ò fẹ́ràn rẹ̀ máa rárá. Watulihu anta ìwọ máa wo kókó mọ́. Òun ò sì ní fi ìfẹ́ yẹn hàn kò ní dá padà. Nítorí ìtàn pè nífẹ̀ẹ́ àṣírí Ọlọ́run ọba ni. Ọ̀jọ̀gbọ́n kan ní ta'aba kulubun kuluba qawmi. Àwọn kan wọ́n máa nífẹ̀ẹ́ ọkàn ṣàdédé máa nífẹ̀ẹ́ nígbà míì. Wa ma laha indaha nasibun. Ẹni tó nífẹ̀ẹ́ kò ní nǹkan kan tó promise rẹ̀ gan. Kódà kò lówó tó lè fún ọ bóyá o ní jù lọ gan pẹ̀lú. Kò ní nǹkan kan kò lọ́nà kan tó lè gbà wúlò fún ọ. Ọkàn rí ipò nífẹ̀ẹ́ kò sì ní nǹkan kan tó ń retí látọ̀dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí èrè ìfẹ́. Tábà kuluba qawmin àwọn kan ọmọ kórìíra ara wọn kórìíra ló fi ṣáájú pé ẹlòmíì ó kàn ṣàdédé kórìíra kí lè tọ́ wá hate lágbájá báyìí ó ní ṣé kí n sọ tòótọ́ fún yín wàláhì mi mọ reason tí mo fi hate nǹkan láìkí ẹ̀ náà ni tí n bá ti rí sójú inú mọ́ ń run mí ìmọ̀ sábàbí tó jẹ́ hate ẹ̀. Wa ma laha indaha dhunubun kò sí lẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ẹ́. Wàtẹ́ṣẹ́ àǹfọ̀sán. Àwọn èèyàn sì máa nífẹ̀ẹ́ ara wọn gbà míì kí ni mo láìkí ẹ nìyẹn. Wa ma laha indaha nasibun ẹni yóò sì ṣe lórí kan. Ma dhaka illa limudimaratin adimaraha shahidun rakibun. Kò sí tí ń bẹ lẹ́yìn ẹ̀ tó tayọ wípé àṣírí Ọlọ́run ọba ni Ọlọ́run nìkan ló yé. Kí ló dé tí tàmọ̀dó fi fẹ́ràn lágbájá báyìí wádìí àwọn méjèèjì náà ní rí ìdí kan pàtó fún un. Gbogbo reason tó yẹ kí o sì fi fẹ́ràn èèyàn lẹ́nìkan ń ṣe ọmọ náà dá ọmọ orún sùn gbogbo nǹkan ló ní ó máa fi gbìyànjú kọ́kọ́ nífẹ̀ẹ́ òun gbogbo nǹkan lọkùnrin yẹn ó máa fi nífẹ̀ẹ́ ní ó máa fi gbìyànjú kóbìnrin yẹn ó nífẹ̀ẹ́ òun obìnrin yẹn ó máa sọ rárá ní sẹ́ẹ̀ gbogbo yóò tún máa sọ pé lágbájá yìí ni ọ̀fẹ́ àbó orí bó ṣe nífẹ̀ẹ́ rẹ ní àbó orí bí ṣe ń dààmú torí rẹ ní ẹni tí ó wọ̀dọ̀ rẹ lọ́wọ́ akọjú sí Ọlọ́run ní pínfẹ́ àṣírí Ọlọ́run ọba ni. Àwọn kan ní tí ń jẹ́ ìfẹ́ lọ́dọ̀ àwọn òun ni amal qalbi an ru'yati ghayril mahbub kọ́kójú rẹ̀ ọfọ́ pátápátá kọ́ mọ́ rí nǹkan míì mọ́ tó tayọ olólùfẹ́ rẹ̀ gbogbo ń tọ́ bá ń rí pátápátá olólùfẹ́ rẹ̀ ni kọ́ mọ́ ni ó lékè jù lọ́kàn rẹ̀ òun ni ó lékè jù lójú rẹ̀. Wasamamuhu an sama'il adli fihi kétì rí ó díjọ́ tán bá ń sọ tí ọ gbogbo àlébù tí máa ń bẹ lára rẹ̀ ọ̀fẹ́ gbọ́. Àbẹ́ rí bí ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ni kò mọ̀ ọ̀rọ̀ sọ ṣérù ẹ̀ lọ́wọ́ fẹ́ fi sọ́kọ́ ṣe rí bí ṣe ń sọ yẹn lèmi máa ń gbádùn bí ṣe máa ń sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí ìtọ̀dẹ̀ lọ́jọ́ lójú tí létí tí àwọn létí èmi tèmi nífẹ̀ẹ́ rẹ̀ ọjọ́ ọ̀rọ̀ àwọn lọ́lá òun sì ní sọ̀rọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí tí ọmọ ọ̀rọ̀ sọ yìí òun ni ọmọ rírìn yìí ni ń wọ́sẹ̀ ńlẹ̀ kẹjọ bí ìgbà pé ń wọ́sẹ̀ ńlẹ̀ ni ìrìn ọlọ́lá ni ìṣe mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni kò lápọn lójú ọmọ rìn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báwọn kò rìn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́sẹ̀ ńlẹ̀ ní tìrú ẹsẹ̀ àlébù ààrẹ èmi ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹwà nítorí ìfẹ́ ntọ́ dá lára rẹ̀ tí n bá kórìíra ẹ̀ tó bá jẹ́ ìkórìíra ló bá lára mi màá máa fi kórìíra yẹn tí ntọ́ dá lára ẹ̀ síbi tí ọ̀dà nǹkan ń pè ní ìfẹ́ nù àti ìkórìíra wọn láwọn nǹkan tẹ́ mọ̀ fi dá a mọ̀ ní gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe yìí lágbájá tòótọ́ ìfẹ́ ń bẹ ní ọkàn rẹ̀ àwọn ìfẹ́ wọ̀nyí ló jẹ́ ìfẹ́ natural one tí máa wà lọ́kàn yẹn sí olólùfẹ́ rẹ̀
wọ́n nígbà míì wá ní ìfẹ́ máa ń wá láti ipasẹ̀ iṣẹ́ tó yẹ sí pé muktasab atalhubbul muktasab, ìfẹ́ tó yẹ sí pé wọ́n ṣiṣẹ́ tọ̀ ọ́ ni, wọ́n ṣẹ̀dẹ́ ẹ̀ ni. ìfẹ́ a máa wá naturally tí yóò ní mọ sábàbí ẹ̀ bóun ṣe máa rí rèé. àmọ́ ìfẹ́ tó bá jẹ́ sí pé àtọwọ́dá ni, a ṣiṣẹ́ débẹ̀ ni, kò bẹ̀rẹ̀ níjọ́ tá a mọra wa rí, àròpá lè fẹ́ràn ara wa, nǹkan kan ló fà tífẹ́ yẹn fi padà develop tó fi wá dìfẹ́. so ìyẹn náà wà nínú ọ̀ràn ìfẹ́. kí ni máa ń bí ìfẹ́? bóyá husnul khalq, ẹni tọ́lọ̀ ń dáadáa ọrẹwà, ẹwà obìnrin ó lè bí ìfẹ́ lẹ́mí ọkùnrin. ẹwà ọkùnrin, ìdùnrí rẹ̀ ó lè bí ìfẹ́ lẹ́mí obìnrin. ó dùn rí lóbìnrin, ó dùn rí ní ọkùnrin, ó lè ṣe sábàbí ìfẹ́. tí ìfẹ́ bá dẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ mọ́ question ẹ̀kẹ́ sọ pé ajá sí pé kò fẹ́ràn mi dáadáa, ọ̀fẹ́ ìfẹ́ tó ní sí mi ìfẹ́ tàn ni, káwọn ní kí ló dé kan nítorí ẹwà mi ló wò, ẹwà náà tó wò, bẹ̀t kò ní jẹ́ sí pé òun ni pàápín tí yóò wò. ìfẹ́ lè bẹ̀rẹ̀ láti bẹ̀, ẹwà rẹ̀ mo kọ́kọ́ rí, ẹwà yẹn ló attract mi, ẹwà yẹn ló fa ojú mi sọ́dọ̀ rẹ̀, ló fa ọkàn mi sọ́dọ̀ rẹ̀. tó bá wá dọ̀dọ̀ rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá discover more reason láti nífẹ̀ẹ́ rẹ̀. mo láìkì bó ṣe mọ̀wé, ìwé tó mọ̀ yẹn ló jẹ́ ń láìkì ẹ̀ pé mo fẹ́ fi ṣọkọ, mo fẹ́ fi ṣaya. ẹ̀sìn tó níyẹn ló jẹ́ ń láìkì ẹ̀, àbí gbogbo ohun tó bá ṣàjọmọ́ ìta àkọ́kọ́ rí níta lọ́ọ̀kan. kíní yẹn ló pè mí wá sí tòsí, kódà owó lè pè èèyàn kò sáburú ń bẹ̀, ní pé mo láìkì owó tó ní, ní pé mo láìkì ẹ̀ ó lówó lọ́wọ́, ló jẹ́ ń fẹ́ fi ṣọkọ, ló jẹ́ ń fẹ́ fi ṣaya. tó bá wá fààyàn lójúmọ́ra, ní tó burú ni pé kó wá jẹ́ sí pé o ní reason mi àfi nǹkan tó fà ọ́ lójú sí tòsí òun, yẹn ló burú. àmọ́ wá pé tí ọkàn bá dé tòsí tán, ó tún padà rí more reason láti nífẹ̀ẹ́ nìyẹn, tó ti padà gbàgbé reason àkọ́kọ́. ẹwà ló fà á sí tòsí, àmọ́ nígbà tó yá ó ti padà yóò fẹ́ débi pé kódà bí ọba ṣẹ́wà yẹn mọ́, yóò sì continue láti mọ́ nífẹ̀ẹ́. kò sáburú ń bi irúfẹ́ bẹ́ẹ̀. nǹkan kan náà ni ó ṣàṣe sábàbí lákọ̀ọ́kọ́ ọjọ́. nǹkan ẹwà mi ló wò, nǹkan kan ló wò, ẹwà náà tó wò, àmọ́ tó bá dé ìtòsí rẹ̀ tán, tọkàn rẹ̀ bá dọ́dọ̀ rẹ̀ tán, kó rí nǹkan míì tó ju ẹwà lọ. ó wo ẹ̀sìn lápèjúwe, kó wo ọmọlúàbí lápèjúwe. àwọn kinní yìí náà ń ṣe sábàbí ìfẹ́. tí ń bá ṣe ń lékún sí, ìfẹ́ ó máa lékún sí. ọkùnrin tó ti kórìíra ìyàwó rẹ̀ tẹ́lẹ̀, àbí ìyàwó tó ti kórìíra ọkọ rẹ̀ tẹ́lẹ̀, nígbà tó bá rí i pé ẹwà rẹ̀ ń lékún sí nínú ilé, ọmọ ara mú sí, ó mọ bá ṣe ń ṣoge sí, ìfẹ́ yẹn ó súnmọ́ kó máa lékún sí ní ọkàn ọkọ àbí lọ́kàn ìyàwó. so nínú tí máa ń ṣe sábàbí ìfẹ́, ìṣẹ̀dá tó dáa, ìrísí tó dáa, ẹni obìnrin àtọkùnrin fi gbọ́dọ̀ máa gbìyànjú bí ìrísí rẹ̀ ó ṣe máa dáa gbogbo ìgbà, láti lè jẹ́ kí ìfẹ́ yẹn má bàa lọlẹ̀. tó bá ti jẹ́ ìfẹ́ muktasab, ìfẹ́ tó jẹ́ sí pé sábàbí kan ní ń bí, ìfẹ́ tán máa fúẹ̀lì ẹ̀rọ po sínú ọkọ̀ rẹ̀ ní kó lè rìn. àwọn èyí tá a sọ sẹ́yìn lẹ́ẹ̀kan kò nídìí epo by nature. la sọ pé wọ́n ní kódà bí ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀, kódà bí ò nífẹ̀ẹ́ rẹ̀, ìfẹ́ tó ní sí ó gbọ́dọ̀ lékún, kò gbọ́dọ̀ dínkù nítorí pé nífẹ̀ẹ́ rẹ̀. ó gbọ́dọ̀ láìkì ẹ̀ sí nítorí pé òun náà nífẹ̀ẹ́ rẹ̀ padà. ó gbọ́dọ̀ ṣàì láìkì ẹ̀ mọ́ nítorí pé kò nífẹ̀ẹ́ rẹ̀. wọ́n ní ìfẹ́ lẹ́yìn kó má wá conditional. àwọn ìfẹ́ tó wá naturally nù. àmọ́ àwọn ìfẹ́ tó yẹ sí pé kinní kan ló ṣàtọwọ́dá rẹ̀, kinní kan ló ṣe sábàbí rẹ̀, ó nídìí kẹ́ máa fi epo sínú táǹkì rẹ̀ ń dodo rẹ̀, kẹ́ máa fúẹ̀lì ẹ̀ máa gbé yálé epo, ẹ sì má jẹ́ kó ìlú ọgbẹ́ lára ẹ̀, pẹ̀lú pé kẹ́ máa dùn ún rí síra yín gbogbo ìgbà. kí wo obìnrin kó máa sọ ọ̀rọ̀ tí ó máa ṣe ọ́ lẹ́sọ̀ọ́, gẹ́gẹ́ bí ìyàwó ò gbọ́dọ̀ máa dáṣà. kí wo obìnrin kó máa sọ̀rọ̀ ìgbẹ́ ìtọ̀ nílé tí ọkọ rẹ̀. ó mọ̀ pé ìṣẹ̀dá tọ́lọ̀ ń dá gbogbo àwọn èèyàn àtọkùnrin àtobìnrin, pàápàá jùlọ ọkùnrin, òun ní pé imagination wa máa ń ṣiṣẹ́ kọjá bí tó yẹ. tá a bá ti gbọ́ ọ̀rọ̀ lẹ́yìn ní làákàyè ọmọ wa ya fọ́tò ìntẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ ń sọ, a máa fojú yà á lẹ́ẹ̀kan náà. sórí gbogbo àwọn èdè tó ń pè tó ọmọ dàpé yẹn, ojú rẹ̀ ń yà á, ìlàákàyè rẹ̀ ń yà á. ó ṣeé ṣe káwọn kìíní yẹn máa ṣe sábà bí ìkórìíra tí ọmọ ní sí ọ, in tó wí jáde yẹn ojú rẹ̀ ni ọmọ fi wò ọ́.
lèdí ẹnu rẹ fi gbọdọ̀ dá, èdè oge, èdè ẹni tí kì í wọ tọ́ílẹ̀tì lọ́mọ sọ nítorí kí ojú rẹ náà lè máa dùn rí lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ìmúra, bẹ́ẹ̀ ni kódà òórùn ara, kóbìnrin ó máa lo perfume fọ́kọ rẹ̀ ní gbogbo ìgbà, kó má gbóòórùn nǹkan tí ò dáa, kó má jẹ́ kẹ́yìn ojú rẹ̀ máa rí tí ó jẹ́ kọ́kàn rẹ̀ ó máa kórìíra. ẹ̀yin nọ́tọ̀ ìfẹ́ yẹn ni kó má bàa kú. kọkùnrin náà máa wá ṣe bẹ́ẹ̀ fóbìnrin. tíyàwó rẹ̀ ọ̀bá láìkí kó yọkùn, sá fún kó yọkùn, ṣé kó tiẹ̀ wulẹ̀ yọkùn tẹ́lẹ̀ ọ̀bá láàfíà mu. àmọ́ tó bá tún jẹ́ pé ní ọmọ kóyàwó rẹ̀ ń rira, wọ́n náà try láti di kó ṣe 6 pack kó mọ́ lọ gym. gbogbo tí ó ṣàjẹ́ kí ìyàwó rẹ̀ máa fẹ́ràn rẹ̀ sí lẹ́ẹ̀fì gbé ilé ayé tí ẹ máa gbádùn tẹ́ẹ̀mọ̀ pé inú ilé yín dùn, inú ilé yín lárinrin. ẹ̀ ń jẹ́ kí ìfẹ́ yẹn kí òdodo rẹ̀ ó máa dàgbà sí ni. nínú tí ń jẹ́ kí ìfẹ́ ó máa dàgbà àbí tí máa pilẹ̀ ìfẹ́ níjọ́ tí ó bá tíì sí rárá, òun ni ìwà. nǹkan ìwà rẹ̀ mo wò yọ́ mọ̀ wá bí ìfẹ́ kí mo láìkì bó ṣe máa ń ṣe yẹn, ó tiẹ̀ ní tẹríba. àbí válù kan tí ń bẹ lára ọkùnrin yẹn àbí lára obìnrin yẹn kó mọ̀ wí ó ṣe kinní kan ni ó gbé ọkàn súnmọ́ra wọn. tó bá súnmọ́ tán ó ṣẹ̀ṣẹ̀ wá ara wọn nǹkan míì tó ju tó tiẹ̀ kọ́kọ́ rí látọ̀kan lọ, kódà bí ìtorí látọ̀kan wọn ò bá sí mọ́, àwọn míì tó padà wá develop àbí ìfẹ́ tó ti padà wà wọn ò ní lọ mọ́. ẹ ti ṣáná sí, ó ti kẹ̀, ó ti jò, ó ti ju ìṣáná gan tó ṣáná sí lọ. igi tá a bá dá tá a ṣàjọ tá a wá ṣá iná sí kékeré tí àwa ń fẹ́ atẹ́gùn sí, à ń fẹnu fẹ́ atẹ́gùn sí, iná yẹn wá ń kẹ̀ díẹ̀díẹ̀. ṣé tí iná yẹn bá kẹ̀ tó bá hẹ̀rì mọ̀ tán, àwa tá a dáná yẹn ṣá lè súnmọ́ mọ́? bẹ́ẹ̀ náà nìfẹ́ rí. ó lè sọ pé yes a create ìfẹ́ yìí ní tòótọ́ kó lè work. à ń fi nǹkan tí ó jẹ́ àtètè nífẹ̀ẹ́ ara wa han ara wa ní gbogbo ìgbà, múra dáadáa, ṣẹ̀ṣọ́ dáadáa, mọ bùn lówó ní gbogbo ìgbà, gbogbo tí máa jẹ́ kí n orí ọkàn fà sí tòsí. tó bá ti padà wá búrẹ́kẹ́ tó ti wá di ńláńlá tán, agbára yín lè mọ́ ká mọ́. so kò sábúrú ń bi kíyàn bẹ̀rẹ̀ ìfẹ́ kẹ́ ẹ ṣẹ̀dẹ́ ẹ̀, dandan kọ́ ni kó jẹ́ natural. ẹ lè ṣẹ̀dá ìfẹ́ náà. èyí tó ṣe pàtàkì jù ní pé kó má jẹ́ sí pé níjọ́ tẹ́ ẹ bá ti fún un ní oúnjẹ rẹ̀ jẹ mọ́ yóò wá kú lógìgì. so tí ó tóbi tí ó hẹ́rì mọ̀ tí ó jẹ́ sí pé ẹni tó kàkù ní kẹ̀kẹ́ mọ́ maintain ẹ̀. so ìran kan lòun náà jẹ́ nínú ìfẹ́. bẹ́ẹ̀ ni al-ihsan nínú tí máa ń fa kíyàn nífẹ̀ẹ́, òun ni ìṣe rere sí ni. ìyìn nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀, àmọ́ òun ní ń fún mi lówó gbogbo ìgbà, ní í ṣètọ́jú, ní í ṣe kankan, a máa fa kíyàn máa nífẹ̀ẹ́. ìwúlò tó ń tọ̀ ń wúlò sí ọ, dáadáa tó ṣe sí sàkání rẹ̀, á fa kọ́kàn rẹ̀ ọmọ fà mọ́, kódà bọ́kàn rẹ̀ òwúlẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀. ńlá fífẹ́ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó kó ní gift tó máa lọ fún ìyàwó rẹ̀ nínú táwọn àfáà Islam sọ̀rọ̀ lé lérí ni. alhadaya, àwọn gift tí khatibu mọ́ fún khatiba rẹ̀ tẹ́ ń fẹ́ra yín sọ́nà, ẹ̀ ń ṣètò lérí bẹ́ẹ̀ ṣe dáná, ẹ̀ ṣì wà lérí bẹ́ẹ̀ ṣe introduction, máa wá fi gift ránṣẹ́. gbogbo yẹn náà òun fi ń pe ọkàn obìnrin yẹn sí tòsí, ẹ̀ fi ń gbèrú ìfẹ́ yẹn pé kódà bí ò sí ń bẹ̀ naturally kó lè tètè máa develop kó máa dìde. kò sáburú ń bẹ̀ nínú tí ó yẹ kíyàn máa ṣe láti fi ṣẹ̀dá ìfẹ́. àwọn àlàyé wọ̀nyí òun ni amújáde láti ọ̀dọ̀ àwọn àfáà Islam tí wọ́n júwe kí ní jẹ́ ìfẹ́ fún wa. Al-Imamul Ghazali wá tẹ̀síwájú láti ṣàlàyé fún wa pé tá bá ń sọ̀rọ̀ nikah, à ń sọ̀rọ̀ marriage, àwọn nǹkan kan ṣe pàtàkì tó yẹ kó wà ń bẹ̀ kó tó ṣe é pè ní marriage. marriage ò ní jẹ́ marriage láì ní àwọn májẹ̀mú yìí. èyí tó ju májẹ̀mú lọ nìyí tán pè ní orígun, àwọn pillars fundamentals tó yẹ kó wà lára marriage. lẹ́yìn àwọn erigun ló wá kan àwọn májẹ̀mú. ẹ jẹ́ á kọ́kọ́ mú orígun láàrin gbogbo àwọn school of thought ti Islam, gbogbo àwọn mọ́sí àbíta ní ẹnu òkò sí kí làwọn orígun àwọn orígun marriage. táwa bá fẹ́ kà yìí tó gbajúmọ̀, a máa sọ pé wàlíyù bàbá ìyàwó àbẹ́ni tó bá kù fún ìyàwó ní aláṣẹ tí ó fi ọwọ́ rẹ̀ lé ọkọ rẹ̀ ń pe ayọ̀ǹdẹ́ ẹ̀. ìkànnì yẹn nínú orígun. ìkejì nínú orígun òun ni àwọn ẹlẹ́rìí méjì. ìkẹta nínú orígun, mo fún ẹ lọ́mọ mi
mo gba ọmọ yín ìyẹn sígà offer and acceptance tí mo constitute contract ó ṣe pàtàkì nínú orígun. ẹlẹ́ẹ̀kẹrin wá ní ṣáàtì dárúkọ maharu ìyẹn owó erí tí ọkọ máa ń fún ìyàwó. mẹ́rin tí wọ́n máa dákọ fún wa tí máa gbajúmọ̀ nù, àmọ́ kì í ṣe gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí náà ni ẹnu kò sí. àwọn èyí tẹnu kò sí tí gbogbo ẹnu kò sí pátápátá ni pé márèjì ò tí ì di márèjì tí ó bá sí, òun ni àṣírà. àṣírà tù ní pé kẹ́ni tó fẹ́ fi yọ̀ǹda lẹ̀ fún ìyàwó ń pé ẹ fẹ́ mo yọ̀ǹda ẹ̀, ó lè jẹ́ bàbá ó lè jẹ́ bàbá à ń bọ̀ wá kà. kí ṣígà ó wáyé wípé mo fún yín lọ́mọ yìí. àwọn kan sì ní kíkọ̀ búlù ọ wáyé ọ̀fà ní kó wáyé látọ̀dọ̀ ọkọ wípé mo fẹ́ fẹ́ ọmọ yín, mo fún yín ní ọmọ mi. wọ́n ní èyí tó bá wù kó ṣáájú nínú méjèèjì, ṣígà mo fún yín àti mo gbà, gẹ́gẹ́ bí ìgbà pa fẹ́ ra nǹkan lọ́jà tá a ní èló lẹ́ ń ta kinní yìí ẹ tà á fún mi, ọ̀fà nìyẹn. acceptance ni pé mo yọ̀ǹda mo tà á fún ọ, ó ti di nǹkan pè ní contract báyẹn. so ṣígà yẹn gbọdọ̀ wà ń bẹ̀, ẹnu gbogbo school of thought tí kò sí. tí ṣígà ò bá ti yanjú ẹ̀ tí ì ṣe marriage. ẹ̀yin lẹ wá mọ èdè tẹ́ fi ṣe, dandan kọ́ ni kẹ́ ẹ mọ Arabic. ẹni tá a bá ń ṣe ìyàwó kò nídìí kẹ́ ẹ ní káfà kan wá ka kútúbà, kò sí ti ń jẹ́ kútúbà. kò nídìí kútúbà pé kútúbà tù nìka yọ alhamdulilayi lẹ́sìn àhálà nìka wà harama zina wà kíní kan gbogbo ẹ̀ kò nídìí. ọba tó ṣẹ̀dá èdè Arabic náà ló ṣẹ̀dá èdè Yorùbá. ìyẹn tí wọ́n ní ẹ ṣe ń jọ wọn ojú yìí pé kí bàbá ìyàwó àbẹ́ni tó fẹ́ yọ̀ǹda ìyàwó kó sọ pé ọmọ mi rèé mo yọ̀ǹda ẹ̀ fún yín kẹ́ fi ṣaya, kéde èèyàn yanjú. kọ́mọ̀ jẹ́ pé èdè kan tí yóò ní ìtumọ̀ tó pẹ̀ka tó bá ti mú àṣà àti understanding gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ gbọ́ yé sí pé n tó mìnì náà nì tó sì jẹ́ pé náà lòun náà gbà lérò tán bá ti wí bẹ́ẹ̀ marriage náà wọ́n gbà lérò ó ti yanjú nù. dandan kọ́ ni kó jẹ́ Arabic, ó lè jẹ́ Yorùbá. àbí yẹn tí ẹ sọ pé mo bùn yín lọ́mọ mi, kò ní mo ní kẹ́ ẹ fẹ́, mo ní mo bùn yín lọ́mọ mi. tí gbogbo wa bá ti gbọ́ yé pé n tó gbà lérò náà ni pé kẹ́ ẹ fi ṣaya, kì í ṣe pé lóun bùn yín lọ́mọ, wọn èébùn yẹn lọ́mọ, kẹ́ ẹ fi ṣaya náà lọ́gbà lérò, ajásíkò ti túmọ̀ al-ijabu báyẹn. kọ̀búlù ní kẹ́yìn náà wá tẹ́wọ́ gbà pé acceptance wọn èé kàn fọwọ́ gbà lásán kẹ́ máa wí nǹkan kan àgbà mo ti gbà àwọn tí ó ti túmọ̀ pé mo accept náà nà rárá, ó wí jáde pé I accept, mo accept ẹ gẹ́gẹ́ bí ìyàwó, mo gba ọmọ yín gẹ́gẹ́ bí ìyàwó. ẹ ti khutbatu nikahi ti yanjú báwọn. nǹkan míì tá a fẹ́ kọ́ wà ń bẹ̀ ni pé ọkọ tàbá ṣàṣe nǹkan méjèèjì papọ̀ tó ń pẹ́ a fẹ́ ṣe ìyàwó lágbájá ò fẹ́ tàmọ̀dò, a gbọ́dọ̀ rí lágbájá a sì gbọ́dọ̀ rí tàmọ̀dò. ẹnìkan gbọ́dọ̀ àti ń jẹ́ lágbájá ẹnìkan gbọ́dọ̀ àti ń jẹ́ tàmọ̀dò. dandan kọ́ ni kí location ìjókòó kan pa wọ́n pọ̀ ní tá à ń sọkọ yẹn. identity àwọn méjèèjì wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ń exist. mo fi ọmọ mi Zuleika mo fi fún wọ Ibrahim, a ní ọmọ wo lẹni tí ń jẹ́ Zuleika kọ̀ lọ́mọ tí ń jẹ́ Zuleika, ṣe ń pé ọmọ yẹn ò exist, in tí ó lóun fún wa yẹn ò exist. so igi ò so báyẹn. a gbọ́dọ̀ rí tí ń jẹ́ záújà ìyàwó, a gbọ́dọ̀ rí tí wọ́n ń pè ní ọkọ ní ń jẹ́ marriage. kò sẹ́ni tí ó sọ pé mo ti fẹ́ ìyàwó dà mí mo fẹ́ ra mi náà ni, so kò í ṣe marriage. sàárọ̀kọ àríyàwó ó di mẹ́ta báwọn. ẹni tí ó sì kẹrin táàrí náà ni ẹni tó fẹ́ dúró nípò bàbá ìyàwó àlùwàlí yìí. ẹnu kò sáwọn ilé wọ̀nyí, ẹnu kò sí àwọn ilé wọ̀nyí pé tí gbogbo kinní ìbá ti pé àti rí nǹkan pè ní marriage àti rí contract marriage, májẹ̀mú ló tún kù báyẹn láwọn májẹ̀mú míì tí ó jẹ́ ododindi. bẹ̀tí gbogbo tó gbọdọ̀ pé sínú contract ti pé sínú àwọn nǹkan tá a kà yìí ni kò fi sáburú ń bẹ̀ ká ṣèyàwó through Zoom. ọkọ ń bẹ ní London, ó ti jápa, wọ́n ṣẹ̀ṣẹ̀ rí visa London ni ó sì ṣẹ̀ṣẹ̀ dọ́hùn kò tí ì pẹ́. ó sì fẹ́ kíyàwó òun wá bá òun lọ́hùn, wọ́n ti bá wa sọ bákan bákan, wọ́n ti wá yọjú, wọ́n ṣe introduction, wọ́n ṣáà ti so igi tó fi lọ. kò sọ́nà fún wa láti sọ pé kọ́kùnrin yẹn máa bọ̀ wálé, ó sì fẹ́ kíyàwó òun wá bá òun lọ́hùn, a sì fẹ́ so igi kan lè dá láàlẹ́ ara wọn kó tó lọ bá. so lórí Zoom náà lè so
kò sáburú ń bẹ. So kódà bí òwúlẹ̀ tiẹ̀ wá yọjú náà a lè so tó yẹ sí pé àwọn ẹbí rẹ̀ ó wà aṣojú ẹ̀ ká tó wá pé kó ká ṣe lórí Zoom ká ṣe lórí àwọn wàsáìlú míì tún sì wà tó jẹ́ tìgbàlódé tá a lè fi so igi. Kò nídìí igi gan ò nídìí aláàfáà. Tẹ́ bá pa àfáà ẹ kàn fẹ́ fún un lóúnjẹ jẹ ni àbí gbogbo ń tà ń kà yìí dàrú mọ́ yín lọ́wọ́ òun ọkàn make sure kí gbogbo ẹ pé kò jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ pé a fẹ́ so igi gbogbo dandan ni káwọn aláàfáà wá wà ń bẹ̀ kò ní òun ṣe pẹ̀lú oúnjẹ tó ń rà lójoojúmọ́ aṣọ tó ń rà lọ́jà lójoojúmọ́ àwọn ọ̀pá aláàfáà dání kó tó lọ rà. Bẹ́ẹ̀ náà ni tá à ń pè ní igi contract ni aṣọ tó rà yẹn sale contract náà ń pè purchase agreement ọ̀rà á ni. Bẹ́ẹ̀ náà ni gbogbo tí à ń ṣe lójoojúmọ́ nínú kátàkárà igi náà yàtọ̀ contract lòun náà. Tó bá ti mọ mọ́jẹ̀mú rẹ̀ lọ ṣe ò nídìí àfáà kó pè dání. Tó bá pa àfáà dání kò sáburú pé kó ṣàdúrà sí kọ́lọ́run fa àlùbáríkà sí. Ẹ kàn fẹ́ fún un ní oúnjẹ jẹ ni. Àwọn pé ẹni kútùbà kan ń bẹ wọ́n gbọ́dọ̀ ká tí wọ́n bá ti ká igi yẹn ní lálùbáríkà eléyìí kò sọ̀rọ̀ ń bẹ. Nínú àwọn tó wá gbọ́dọ̀ wà lára ẹ̀ à ń sọ̀rọ̀ wàlíyù lọ́wọ́ bàbá ìyàwó. Ta ló yẹ kó jẹ́ kó ṣe bàbá fún ìyàwó? Òun náà ni bàbá tó bí lọ́mọ. Àyàfi tí bàbá tó bí lọ́mọ lẹ́yìn ìyọ̀ǹda tó wá lóun fọ̀rọ̀ sẹ́nu ẹni tó kù fáwọn ní àgbà ẹbí ní pé ẹni tó kù fáwọn ní wọ́n ṣe ń pè olórí ẹbí àbí mọ́gàjí ní pé òun fọ̀rọ̀ sí lẹ́nu. Ṣé ń pé ó pọ̀ nílùú òkè ìwọ tó bímọ náà kọ́ lọ́fẹ̀ẹ́ ṣàyà àkókò náà kí n kò mọ̀ so igi ọmọ rẹ̀ nígbà táwọn tó ju ọ lọ bá ṣì wà láyé pé àwọn àbúrò bàbá rẹ̀ àbáwọn nǹkan kan tó kù fún yín lágbà nínú ẹbí ọmọ àá ṣèṣe pé ọmọ yín náà ní tẹ́ bá ti wí náà ni ní tẹ́ bá ti wí náà nìyẹn kọ́mọ wáyé lẹ́yìn ìgbà tó o bá ti yọ̀ǹda ni o pé mo ti yọ̀ǹda kọ́mọ mi ò fẹ́ lágbájá báyìí wọ́n ló ní yọ̀ǹda lọ́dọ̀ wọn tó bẹ́ẹ̀ nínú òfin Ọlọ́run ọba igi òṣìṣó tó o bá ń bẹ láyé tí wọ́n bá ń lọ fọmọ rẹ̀ lọ́kọ lẹ́yìn rẹ̀ ká ní kí ni olórí ẹbí ti yọ̀ǹda mi bóyá wọ àtọmọ ọ̀dọ́ra ń yé ọmọ wa sá lọ sọ́dọ̀ olórí ẹbí kẹwẹ́ fi mí lọ́kọ jàre bàbá mi ò serious kò tọ́ fún yín láti fi ọmọ rẹ̀ lọ́kọ nígbà tóun bá ń bẹ òun la láṣẹ àkọ́kọ́ tó bá yọ̀ǹda fún yín ló kù sókè mọ àwọn nǹkan tá a máa ń ṣe tá a máa fi ń forí gbá láwọn àwọn agbègbè yìí tó bá yọ̀ǹda kò sáburú wàkálà tánù ó wàkálà yín pé òun ẹ ṣojú òun níbi kẹ́ ẹ fọmọ òun fún ọkùnrin ó ti yọ̀ǹda àmọ́ kọ́ á jẹ́ sí pé kò yọ̀ǹda àbí ń bẹ ń lù kan ó wà lájò kò tí ì dé tí èsì ṣe pé ó sọnù sájò ẹ̀ gbúrú ẹ̀ mọ́ ibi tó wà ẹ̀ mọ́ bẹ̀ lẹ́wà ní kẹ̀kẹ́ mọ́ so igi ọmọ rẹ̀ lẹ́yìn ẹ̀ kẹ́ni òun àtọmọ gbogbo yín pápátá ọmọ ẹlẹ́jẹ́ sí wa so kẹ́ máa pàṣẹ bẹ́ẹ̀ kò tọ́ nínú ṣẹ̀rí Ọlọ́run. Lẹ́yìn bàbá ìyàwó ẹni tó kàn in command ni grandfather bàbá tó bí bàbá ìyàwó bàbá tó bí bàbá tó bí bàbá ìyàwó bó bá ṣe ń lọ sókè sí táwọn bàbá yẹn bá ṣì wà láyé àwọn lọ́kàn tí ó bá sí bàbá ìyàwó bóyá kò sí láyé mọ́ àbọ̀ sọnù wọn rí mọ́ wọn sì mọ̀ ṣe ń bẹ láyé àbí ò sí láyé mọ́ tó bàbá tó bí bàbá ìyàwó ó láṣẹ láti fọmọbìnrin lọ́kọ bàbá tó bélé yìí náà lè fọmọ yẹn lọ́kọ wọn bá ṣe ń gùnkè sí tán bá ń bẹ láyé tí kò bá sáwọn ará òkè yẹn mọ́ kò sí bàbá láyé mọ́ bàbá náà ò sí láyé mọ́ tipẹ́tipẹ́ àwọn tó kù wá làwọn tí ó descend àwọn ọmọ tóbìnrin yẹn náà bí tó bá ti ní ọmọ láyé ó ti lọ lé ọkọ kan tẹ́lẹ̀ ó ti bímọ so àwọn ọmọ yẹn lè fi lọ́kọ wọ́n lè fi ya wọn lọ́kọ àwọn lọ́kàn kó tó kan lórí ẹbí ẹ̀ríkẹ́ dodo ń tàn wí nísìn kò tí ì sí lágbájá lọ lórí ẹbí ń bẹ táwọn ọ̀bá yọ̀ǹda tó lórí ẹbí bá lóun so igi kan ń ṣàwàdà ni ìyọ̀ǹda wọn lẹ́ẹ̀fi so àwọn náà kọ́kọ́ so tẹ́yìn ọmọ wa gbẹnu wọn so níta wọ́n ti yọ̀ǹda tán bá láwọn ti yọ̀ǹda àwọn gẹ́gẹ́ wọn láṣẹ lọ́dọ̀ ọmọ tóbìnrin yẹn bí àbọ̀mọ bí ń bá ṣe ń lọlẹ̀ sí àwọn tán jẹ́ alùwàlíyù nù tí ó bá wá sọmọ bóyá ó jọmọge bàbá rẹ̀ ò sí láyé mọ́ bàbá náà ò sí ní ayé mọ́ kò lọ́mọ tí ó fi lọ́kọ nítorí òun gan ò tí ì bímọ rí lọ́wọ́ kan al-akh ọmọ ìyá ẹ̀ brọ́dà rẹ̀ ó lè jẹ́gbọ́n ó lè jábúrò tí wọ́n jọ jẹ́ al-akhu shaqiq bàbá kan náà ìyá kan náà ẹ̀gbọ́n rẹ̀
ọkàn ẹ̀gbọ́n kó tó kan lórí ẹbí òkè kan lórí ẹbí kankan nísìn a fẹ́ mẹni tẹ́yàn ló lórí ẹbí but ẹ̀gbọ́n rẹ̀ ńlọ́kàn kò bá ajẹ́gbọ́n náà wọ́n ń pè lórí ẹbí ńgbà ẹ̀gbọ́n lọ́kàn nínú àṣẹ tẹ́gbọ́n bá dá igi so tí ò fún olórí ẹbí gbọ́ lẹ́ni tó kù fún wọn bóyá àbúrò bàbá wọn kan níjó lórí ẹbí wọn wàá bùn gbọ́ ẹ̀gbọ́n ló lọ so igi yẹn ti so nínú ṣẹ̀rí Ọlọ́run ẹbí tó kù táwọn ẹlẹ́jẹ ní pé ẹ̀sìn wá dojú ẹ fojú olórí ẹbí yẹn fojú rẹ̀ tẹ̀lẹ̀ ẹ tẹ̀ lójúmọ́lẹ̀ so àmọ́ wa yanjú ọ̀rọ̀ okùn ẹbí kọ́ mọ́ jà nígbà náà so àṣà Islam ò tako kí yẹn accommodate àṣà ní pé ká fọ̀rọ̀ sẹ́nu olórí ẹbí àmọ́ ta ló lọ́rọ̀ yẹn gẹ́gẹ́ ìwọ tí ṣẹ̀ríà fún ní position ló lọ́rọ̀ olórí ẹbí gbọ́dọ̀ gbọ́ tẹnu rẹ̀ kó tó bèbèsẹ̀ ọmọ ìpẹ́ fọ̀rọ̀ sẹ́nu òun ni òun gangan kọ́ lòun ní ọ̀rọ̀ yìí olórí ẹbí ò gbọ́dọ̀ gbàgbé bẹ́ẹ̀ so ó kan al-akhu shaqiq ọmọ ìyá mi ọmọ bàbá mi lọ́kùnrin òun ni ó fi obìnrin yẹn lọ́kọ ó lè jábúrò sí ó lè jẹ́gbọ́n sí tí ó bá sí bóyá ní lọ́dọ̀ ìyá tiẹ̀ kò sí ọkùnrin obìnrin gbogbo wọn ó ṣẹ̀ṣẹ̀ wá kan al-akhu li ab ọmọ ìyá rẹ̀ tí kìí ṣe ti bàbá ọmọ ìyá rẹ̀ tí kìí ṣe ti ìyá tí ń jẹ́ pé bàbá lọ́dọ̀ àwọn papọ̀ lọ́kùnrin ó wá lè jẹ́gbọ́n ó lè jábúrò ọ̀dọ̀ bàbá ni wọ́n ti pàdé ọba kan ni wọ́n èyí ṣe ìyá kan náà òun ló tún kù nínú position ẹ̀rí bí ṣe ń sún díẹ̀díẹ̀ bọ́n ṣe ń sún mọ́ra wọn sí kóòdì rẹ̀ ni pé ẹni tó bá súnmọ́ ọ jù bẹ́ẹ̀ bá ṣe sún mọ́ra yín sí ni àṣẹ ìyẹn ṣe wà ní ọ̀dọ̀ ọkùnrin tó bá súnmọ́ jù láti fi lọ́kọ tí ó bá sí gbogbo àwọn tá à ń kà yìí mọ́ lọ́ṣẹ̀ṣẹ̀ wá kan ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá ẹ̀ lọ́kùnrin ọ̀nà wọn jìn nínú hierarchy tí wọ́n fi ń tò àwọn ẹni wọ́n yọ̀ǹda náà ń pè ní alwaliyu ó ṣe dandan kí yọ̀ǹda rẹ̀ ó wà níbi marriage ó ṣe dandan kí yọ̀ǹda rẹ̀ ó wà nínú marriage àwọn kan pè ní orígun àwọn kan sì sọ pé lọ́dọ̀ tàwọn tó bá jábọ́ tó ṣẹlẹ̀ pé ọmọbìnrin yẹn ọlọ́kọ láì gbà yọ̀ǹda bàbá àti gbogbo àwọn tá a dákọ̀ yìí ó fi rẹ̀ lọ́kọ bẹ́ẹ̀ kò ṣeé dá o àmọ́ igi ti so ara wọn school of thought tó wí bẹ́ẹ̀ so àmọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àtàwọn ẹ̀rí tán mú wá kò múnádóko tó nínú tí wọ́n mú wá lẹ́rìí ni pé umumul balwa rèé nítorí pé ní umumul balwa nínú kéwú òun ni pé kíní ìmọ̀ ń ṣẹlẹ̀ sí èèyàn time to time ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nígbàkúgbà Ànábì lò 23 years sallallahu alayhi wa sallam ló fi jíṣẹ́ Islam ẹ wo iye èèyàn tó marry during the 23 years ẹ wo iye èèyàn tó marry tí ń fẹ́yàwó lójoojúmọ́ làwọn èèyàn yára fẹ́yàwó so wọ́n ń fẹ́yàwó lójoojúmọ́ ní Maka wọ́n ń fẹ́yàwó lójoojúmọ́ ní Madina la nikaha illa bi waliyin igi oso igi kankan lálàáfíà ẹ má so igi láì sí wàlíyù ìyẹn bàbá ìyàwó àti gbogbo àwọn tá a dákọ tí ó bá sí bàbá ìyàwó yìí kò wá jẹ́ sí pé àwọn Hanafi àwọn sọ bẹ́ẹ̀ o láwọn tán sọ pé bí kò bá sí yọ̀ǹda bàbá ìyàwó igi sì lè so àbí tán bá ti so bẹ́ẹ̀ ẹ má sọ pé wọ́n so igi wọ́n ní kó wá jẹ́ sí pé àdìsí kan péré lọ wá lérí mátà tí ń repeatedly ọkọ lójú ayé Ànábì nǹkan ìyún kì í ṣàṣà ṣẹ̀ríà àṣà ní pé tí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ báyìí ojoojúmọ́ wọ́n ń ṣèkómọ ojoojúmọ́ wọ́n ń ṣèyàwó ó yẹ ká Ànábì sọ̀rọ̀ yìí location tọ́pọ̀ bí sábẹ́ yìí bá ṣe ń rìpọ́tù ẹ̀ kí sábẹ́ yìí náà máa rìpọ́tù ẹ̀ kí sábẹ́ yìí náà máa rìpọ́tù ẹ̀ láàfin mọ́ kí yìí ṣe jẹ́ sábẹ́ kan àbí khabaru wahid làbárí ẹnìkan ní gbogbo owó agbára lérí ntí mọ severally ọkọ lójú ayé Ànábì ṣé bá ń tajà ń rajà lójoojúmọ́ marriage náà yàtọ̀ sí contract kátàkárà tẹ́sí pé kò require wàlíyù kò require bàbá ìyàwó kí ìyàwó tó lọ obìnrin fẹ́ rajà lọ́jà nísìnyí fẹ́ ra pọ̀nmọ́ kò nídìí bàbá rẹ̀ kó tó ra pọ̀nmọ́ ó lè ṣe sale contract láì rí bàbá èyí ṣe tó fẹ́ so igi tẹ́ ló nídìí ìyọ̀ǹda bàbá rẹ̀ wípé igi rí oṣó tí ó bá rí ìyọ̀ǹda bàbá rẹ̀ so àwọn náà gbà ipò necessary bẹ̀tí wọ́n gbà pé tí kò bá ṣe bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ mọ̀ ní ṣìnà ní ṣe
igi rẹ̀ ti so. Àwọn sọ bẹ́ẹ̀, wọ́n máa argument yẹn wá. Àmọ́ hadith yanjú. Tó bá dẹ̀ ti yanjú kí ló tá fẹ́ mọ dúró béèrè pé àwọn sàábé tó gbọdọ̀ gbà wá pọ̀. Kúmọ́ àwọn sàábé tó gba hadith yìí wá kìí ṣe ẹyọ kan. Ó jẹ́ kó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà Islam wọ́n dúró lórí pé a nídìí yọ̀ǹda bàbá ìyàwó kó tó di pé igi ó so. Nínú tó tún ṣe pàtàkì nínú igi tí a tún mention kó tó di pásítọ̀ owó tán, mo rí ìbéèrè kan tí n bá rí ìka dáadáa kó tó di pọ́ lọ wájú. Òun ni ọ̀rọ̀ mọ̀mọ́ ìyàwó. Ń pé ṣé consent ẹ̀ náà wà required? Rárá. Tí bàbá ni ó wà required. Tí bàbá ó bá wá ṣe bàbá rí gẹ́gẹ́ bí ọkọ, yóò máa fọ̀rọ̀ lọ ìyàwó rẹ̀. Àmọ́ òun ló láṣẹ. Ṣé wá ráṣẹ tá à ń sọ yìí náà à ń bọ̀ wá sọ̀rọ̀ débẹ̀. Kì í ṣàṣẹ pé ní tí bàbá nìkan bá ti sọ òun nìkan náà ni ó fọmọ rẹ̀ ṣe tó dára tó bá wọn. Ọmọ náà afẹ́kóhun náà yọnu. Nínú májẹ̀mú ló wà àmọ́ kò sínú orígun. Ìyọnu ọmọ náà ṣe pàtàkì. Ẹ̀hún náà tiẹ̀ lábọ́rọ̀ dé yìí. Ìyọnu ọmọ. Ní pé ká wá fọmọ lọ́kọ ń ti pa ọkùnrin tí ó tẹ́ lọ́rùn ká wá jẹ́ nípa. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù ní kọ̀tọ́. Ọmọbìnrin o, bàbá rẹ̀ kó tó di pé bàbá rẹ̀ yóò dijọ́ ìjì bàbá rẹ̀ ó sọ pé ẹ mọ yọ̀ǹda ọmọ mi fún yín. Kó tó di pé bàbá ọmọ lóru láńgbèjì bẹ́ẹ̀ wọ́n ti jọ sàsọyé pẹ̀lú ọmọ ọ̀hún nínú ilé. Tọmọ náà ti ní ó tẹ́ wọn lọ́rùn. Ìyọnu ọmọ ṣe pàtàkì. Torí àdìsí Ànábì sallallahu alaihi wasallam wáyé lérí ẹ̀ tí wọ́n ní pé ẹ ṣe ìmọ̀ọ́rù wọn, ẹ dẹ̀ ṣe ìzáànù wọn, ẹ tọrọ yọ̀ǹda lọ́dọ̀ wọn kẹ́ ẹ tó fi wọn lọ́kọ. Ní pé ṣó tẹ́ Ọlọ́run bẹ́ẹ̀, ṣó yọ̀ǹda fún mi kí n ṣe bẹ́ẹ̀. Ìwọ bàbá béèrè lọ́wọ́ ọmọ rẹ pé ṣó yọ̀ǹda. Wọ́n sọ pé yóò ṣe wá lóhùn yọ̀ǹda yìí, wọ́n fẹ́ yọ máa lè nù. Ìyẹn kọ́. Bímọ nítorí pé ọmọ kì í ṣe property. Táwa ní bí ilé tó lè tà bó bá ṣe wọ́n àbí mọ́tò tó lè fi price tó wọ́n tà sì lè tà fẹ́ni tó bá wọ́n. Ọmọbìnrin yìí Olúwa ló ṣẹ̀dá rẹ̀, ó kàn gbọ́dọ̀ rẹ̀ kọjá wálé ayé ni. So nítorí náà ó gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ pé ṣó tẹ́ Ọlọ́run kí n fi ọ fún lágbájá. Ẹ gbà yọ̀ǹda rẹ̀. So rídọ́ rẹ̀, ìyọ́nú rẹ̀ ó ṣe pàtàkì. Mọ́mù Gàzálì kà sínú ọ̀rọ̀ níbí. So ẹni tí ó bá sì ní wàlíyù mọ́ gbogbo ẹbí wọn ti parun, kò sẹ́nibọ̀dì. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o. Kò sẹ́nibọ̀dì, kò sí bàbá ti jáde láyé. Kò sí bàbá tipẹ́tipẹ́. Kò wá sí ẹ̀gbọ́n lọ́kùnrin, kò sẹ́gbọ́n lóbìnrin, kò àbúrò lọ́kùnrin, kò sí kankan. Àbúrò bàbá náà bóyá ń tiẹ̀ tún sí kọ́ọ̀tì lára fámìlì kò mọ ibi tí ó wà wọn sí gan. Ọ̀tọ̀ ní pé bóyá wọ́n ń bẹ wọn sí mọ́, kò mọ ibi tí ó wà wọn sí. Bóyá ìlú èbó ló dàgbà sí gbogbo láìfo ẹ̀. Ó wá fẹ́ so igi. Ṣàdédé ló gba ẹ̀sìn, ó fẹ́ so igi. So ana waliyu man la waliya lahu. Wala Nabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ pé èmi ni waliyu ẹni tí ó bá ti ní waliyu. As-sultanu waliyu man la waliya lahu nínú hadithi mi. Ẹni tó bá kú lórí mùsùlùmí, adarí mùsùlùmí, òun ni aláṣẹ ẹni tí ó bá ti láláṣẹ. So ẹni tó bá jẹ́ bí judge ní Sharia court tó ní abai, tó bá ti jẹ́ ti Islamic, àbí olórí mùsùlùmí tí ń darí gbogbo yín, tó bá yẹ pé lólórí. Tẹ́ ẹ̀ bá lólórí bóyá secular country kan lẹ́wà. Ẹni tó bá jẹ́ àfáà àgbà àbálákòóso aláṣẹ gbogbo mùsùlùmí tán fi ṣu lórí pé kó kàn máa jẹ́ sultanu yín àbámírù yín, òun náà lè fi ó lè fi yàn lọ́kọ, ó lè fobìnrin lọ́kọ tí ó bá sí wàlíyù rẹ̀ ní o. Bàbá rẹ̀ ò sí mọ́. Kì í jẹ́ pé bàbá rẹ̀ ń bẹ, àwọn kan wà á zoomu pé kò sí mọ́ nítorí pé kò sí lérí ìlànà tàwọn. So àmírù jọ kan ní máa lọ fi ọmọ ọlọ́mọ lọ́kọ. Wọ́n lélẹ́yìn. Wallahu a'lam. Ẹlẹ́ẹ̀kẹta tí Imam Ghazali túkà nínú àwọn bí orígun bí májẹ̀mú dá dúdú ẹ̀ papọ̀ ni. Òun ni ẹlẹ́rìí, kárí ẹlẹ́rìí méjì. Kárí ẹlẹ́rìí ó kéré jù méjì tí wọ́n sì jẹ́ ẹni déédé, ẹlẹ́rìí déédé. Ẹlẹ́rìí déédé. Tá bá sọ pé ẹlẹ́rìí déédé, kí ni definition déédé? Torí déédé èèyàn rẹ̀ nìtumọ̀ ẹ̀. Èèyàn rẹ̀ mélòó ló wá kù láyé? Èèyàn mélòó ni ò purọ́ rí láyé? Èèyàn mélòó ni yóò lóhun ò lẹ́ṣẹ̀ lọ́rùn? Ṣé n ti ń jẹ́ déédé ni ẹni tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn? Àbẹ́ni tí kò níbi tó kù sí? Rárá. N ti ń jẹ́ déédé ni pé ìrísí wọn níta ààrin tó tako tẹ̀sí ń bẹ̀. Ọlọ́run ló wá mọ kọ̀rọ̀. Ṣó mu tí rí? Ṣẹ́nìkan ká a mọ́ lẹ́nu rí lábẹ́ẹ̀rẹ̀, ṣó mu tí rí kọ́ lọ́rọ̀? Ṣó mu tí rí? Ìyẹn ò kàn wá. N tán fi mọ déédé kọ́hùn. Ṣẹ́nìkan ká a mọ́ lẹ́nu rí? Ààrẹ ni tó náwó pé òun kọ́ tí mọ́ lẹ́nu rí, òun ká a mọ́ lé aṣẹ́wó rí,
àwọn ká tó lu jìbìtì kan rí ẹnìkan kan ò rí kọ̀ǹpléènì kan mú wá adẹ̀rí kírun wákàtí márààrún tí Ramadan bá dé àjọ ń gbààwẹ̀ ni gbogbo ohun tó yẹ kó ṣe wọn sọ pé nínú fámìlì rẹ̀ òun ní dẹbírú wọn sọ pé à ń ṣe bákan sáwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kálukú ń pè lọ́mọlúwàbí àwọn déédéé náà nù méjì bẹ́ẹ̀ anídìí ẹ̀ lọ́kùnrin afẹ́kán wà ní ìkàlẹ̀ tán bá ti ń so igi yẹn tí wọ́n lè jẹ́rìí sí pé igi yẹn ṣojú mi ó dẹ̀ ṣe pàtàkì fún security marriage yẹn torí wípé marriage ó láwọn responsibilities tó wo tí ó entail tó gbé dání tí ọkọ bá jáde láyé lápèjúwe àbí ìyàwó kú obìnrin ló kọ́kọ́ jáde láyé àbọ́kọ wọn ó jogún ara wọn ẹ wá imagine tí ọkọ bá deny wípé ìyìn fìgbà kan fẹ́ náà tẹ́lẹ̀ ó fìgbà kan fẹ́ wá o ìwọ ní àmọ́ lọ́kọ rẹ̀ wọ́n ló yẹ kó ṣe responsibility báyìí ìwọ ní nǹkan báyìí ṣe dandan lérí pé rárá ó ń jò mọ́sọ̀ igi rẹ̀ tẹ́ ẹ̀ bá lẹ́lẹ́rìí bò lẹ́ṣẹ̀ so ní Islam fi máa ń fi ọ̀rọ̀ ẹlẹ́rìí síbi gbogbo nǹkan kí ẹ máa fẹ́ máa ẹlẹ́rìí ṣẹ̀ǹpáyé ńgbà náà kò tíì sí proper documentation kankan pé a wá fáìlì ẹ̀ sí kóòtù a wá ṣe kinní kan so èèyàn lẹ́ẹ̀mú dání lẹ́fìṣẹ́ lẹ́rìí so lẹ́lẹ́rìí méjì fi ní láti wà níbi Imam Malik ní lọ́dọ̀ tòun ẹlẹ́rìí méjì ò ṣe dandan dàbí ní òfin jẹ́ orígun pàtàkì lọ́dọ̀ Malik ìyẹn ẹlẹ́rìí méjì ó ní ẹ ṣáà ti ṣe marriage yẹn kọ́ marriage tẹ bá ṣe tí ẹ bá ti publicize ẹ̀ nígbà tẹ ṣe marriage tẹ cover rẹ̀ live lórí Facebook kẹ́nìkan wá tún máa wẹ́lẹ́rìí méjì káàkiri aládùúrú èèyàn yìí ẹ tiẹ̀ mọ́ wulẹ̀ wá ṣẹlẹ́rìí méjì kan bẹ lérí ìkàlẹ̀ mọ́ gbogbo èrò tó jòkó yìí náà ti tó lẹ́lẹ́rìí kájú wáyé èèyàn méjì kan kalẹ̀ pé àwọn ẹlẹ́rìí méjì ni kò nídìí mọ́ lópin ìgbà tó bá jẹ́ pé ń tẹ́ ẹ ṣe ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ publicize ẹ̀ ní ẹ ṣe nípamọ́ ẹ ṣe iv ẹ tẹ̀ síta ń pé lágbájá àti lágbájá márì lẹ́ni o ẹ dẹ̀ àbí ẹ kàn bóyá contract náà ni ẹ wá publish ẹ̀ síta ẹ gbé sórí newspaper gbogbo olùkà á pé lágbájá àti lágbájá márì ẹ nídìí kéèyàn méjì ó jókòó kan ní ìwọlẹ̀ lẹ́rìí kìíní ìwọlẹ̀ lẹ́rìí kejì ayé ti jẹ́rìí ẹ̀ ṣẹ́rí pé tá a bá wò ó from common sense point of view ẹ rí i pé kinní yẹn ṣe déédéé tòótọ́ ó serve purpose tí ṣẹ̀rí àfilà nídìí ẹlẹ́rìí so lọ́rọ̀ ẹlẹ́rìí méjì ò fi sí nínú orígun lọ́dọ̀ Imam Malik tí ò fara mọ́ ni pé kẹjọ agree lérí secret marriage ní pé wò ó já fẹ́ra wa àmọ́ kò sẹ́ni tó gbọdọ̀ mọ̀ ipá ń fẹ́ra wa kò ẹnì kankan gbọdọ̀ mọ̀ ipé lọ́kọláya ni wa kẹ́ ẹ wá bò mọ́lẹ̀bẹ́ ìyẹn ni ò fara mọ́ àmọ́ lópin ìgbà tẹ́ ẹ bá ti jẹ́ kó kí pọ́blíkì láǹfààní àti mọ̀ ọkọ àtìyàwó ní ọkọ àtìyàwó ní náà nínú tí Imam Ghazali tún mention níbí a ti sọ̀hún ṣáájú òun ni ọ̀rọ̀ ijab wal qabul àwọn májẹ̀mú tí wọ́n lọ gbọdọ̀ pé sára ìntàbà pè ní marriage ni ẹ jẹ́ ká dúró bẹ́ẹ̀ ibi tá ti mọ̀ tẹ̀síwájú làwọn májẹ̀mú tí ẹnu òkò sí àwọn májẹ̀mú kan bẹ ahun ni bóyá ìyàwó ló hun lọ́wọ́ rẹ̀ bóyá ọkọ ló hun lọ́wọ́ rẹ̀ ń pé mo ṣe tán àti fẹ́ yín tòótọ́ àmọ́ pẹ̀lú májẹ̀mú níbi tán ti ń so ìgìdẹ̀ ní ó ti máa ń ṣe májẹ̀mú yẹn májẹ̀mú ni pé mo gbọ́ pé wọ́n ló ti níyàwó kan lé tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni tọ̀ ọlọ́ọ̀kọ́lẹ̀ kémi ò tó lè wọlé májẹ̀mú ǹjẹ́ ìsìláàmù faramọ́ àbí ò faramọ́ mo gbọ́ pé nínú mọ̀lẹ́bí yín wọ́n ní polygamous family gbẹ́dọ́dọ́ yín ẹ mọ́ fìyàwó tó lé ni ó ní bẹ́ẹ̀ ni tọ̀ èmi tó fẹ́ fẹ́ yìí ó lè fẹ́ yàwó lé mi o ǹjọ́ tọ́ fún obìnrin láti ṣe májẹ̀mú bẹ́ẹ̀ ǹjọ́ tẹ́ fún obìnrin láti sọ pé mo dìyàwó rẹ̀ látẹ̀ní lọ pẹ̀lú májẹ̀mú kí gbogbo yín sì máa jẹ́rìí sí gbogbo ẹ̀yin tẹ́ wà níbi lèka yìí ẹ fi sínú contract bẹ́ẹ̀ tán bá máa ń kọ́ lẹ̀ kọ́ sínú marriage certificate yín wípé lé bàbá mi ní mọ̀ gbé o ò ní gbé mi kúrò nílé bàbá mi tó bàbá mi ti dàgbà arúgbó ni kò lẹ́ni tí ń tọ́jú rẹ̀ èmi náà ni mo kù fún ni mo kù lọ́mọdé nílé tí ń tọ́jú bàbá mi ìyín ìbímọ yín ní gbogbo bùkátà ayé pátápátá inú ilé bàbá mi náà ló tún máa bá mi ṣe ibẹ̀ ní ti ṣàbíamọ mi ǹjẹ́ ṣẹ̀rí àfaramọ́ àbí kò sọ pé òkè kí bàbá ní mo fẹ́ kí àwọn ẹbí mi kí gbogbo wọn wà lójú kan náà ìfẹ́ kẹ́bí mi ọmọ tàlàǹgà èwo ni kọ́mọ kan wà l'Ábùjá kọ́mọ kan wà ní Kàfàǹṣà kí kan wà ní Kánò mo fẹ́ kí gbogbo kálukú péjú sí Lagos State yìí ká lè mọ orúkún ẹbí so papọ̀ torí náà ìpí ọmọ fẹ́ mọ̀ mi àmọ́ mo gbọ́ pé Kánò nìwọ ti wá ó mọ́ mi lọ Kánò ọgbàlẹ̀ fún sẹ́kọ̀ọ́ ni mọ́ ọmọ mi kúrò ní inú ìlú yìí ǹjẹ́ májẹ̀mú yẹn náà ǹjẹ́
Islam faramọ́ abọ́kùnrin náà kó ṣàwọn májẹ̀mú kan wípé responsibility mi ni kí n máa náwó lé ọ lérí gẹ́gẹ́ bí òfin Ọlọ́run àmọ́ mo fẹ́ bọ́ responsibility yẹn kalẹ̀ tí n bá ti fi ọ ìyìn lówó tí mo ná lé ọ lérí o wọ́n lọ́mọ mẹ́ńtẹ́ ní ara ẹ o ẹlẹ́rùgbẹ́rù ẹni o ǹjọ́ tọ́ fún ọkùnrin láti ṣerú májẹ̀mú bẹ́ẹ̀. So àwọn tó kù tí a fẹ́ mọ àwọn májẹ̀mú wo ni Islam faramọ́ àwọn wo ni ò faramọ́ àbí kẹjọ ṣe májẹ̀mú pé kò sí sex àbí kẹ ṣe májẹ̀mú pé òkè lóṣù mẹ́fà ò ní súnmọ́ mi májẹ̀mú pé a ní jogún ara wa tá a bá kú o kó má yẹ pé nítorí property bàbá mi ló fi ránjú wá ń pọ̀ fẹ́ mi kò sógun jíjẹ láàrin àwa méjèèjì o ọba kù ní jogún rẹ tèmi náà bá kú òjogún mi o. So gbogbo àwọn májẹ̀mú báyẹn táwọn èèyàn máa ń tọwọ́ hun sínú marriage tí èsì pé májẹ̀mú tí ṣẹ̀ríà ti gbé kalẹ̀ àwọn tí ṣẹ̀ríà gbé kalẹ̀ là ń sọ la sọ lénìí àwọn májẹ̀mú àtọwọ́dá báyẹn náà to what extent ni ṣẹ̀ríà faramọ́ àti àwọn àròyé tí ń bẹ ńbẹ̀ á summarize ẹ̀ níwọ̀nba ibẹ̀ láti mọ tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run abẹ́lọ́run àwọn ẹnu wọn tá a sọ yìí kójú wúlò fún wa kójú ṣe wá láǹfààní ilé wa Ọlọ́run má jẹ́ ó dàrú ọ̀nà wa Ọlọ́run má jẹ́ ó dàrú bá wa tó ọ̀rọ̀ wa àwọn títí wọ́n ti dàrú Ọlọ́run bá wọn tó la ilaha illallah àwọn ọmọ tó fún wa jí wọ́n jọmọ àlùbáríkà jí wọ́n jọmọ ìdùnnú jí wọ́n jọ lórí ire má ṣe wọn lórí ibú ọmọ àwọn òbí tó fún wa náà tí wọ́n bí wa sáyé àwọn tó wà láyé nú Ọlọ́run bá wa kẹ́ wọn àwọn tí ò sí láyé mọ́ Ọlọ́run bá wa kẹ́ wọn ọlá àti tóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run àdúgbò àwọn tí wọ́n ń bẹ lọ́hùn gbígbàdúrà ọmọ àlùbáríkà Ọlọ́run bá yọ̀ǹdẹ̀ fún wọn bá wa dùn wọ́n nínú fún wọn lọ́mọ tí ó gbẹ̀yìn tó yìn ṣe fún wọn lọ́mọ tí yóò láàánú wọn ọmọ ìtọ́jú tí ó tọ́jú wọn ala nabi sallallahu alaihi wasallam ìtọ́jú gbogbo orí lọ pátápátá tó ju gbogbo orí lọ pátápátá oníkọ́lọ́njá báyọ̀nù rẹ̀ pàdé láyé ń bí ká báyọ̀nù rẹ̀ pàdé tó bá ta bá dénú sàárè ká báyọ̀nù rẹ̀ pàdé tó bá dijọ́ àlùkìyámọ̀ ká àtàwa àtàwọn ìyàwó àtọkọ àti ọmọ àti àwọn òbí ká bára wa lálìjánnà kára foríjì Ọlọ́run ọba ọlọ́mọṣá sọ̀rọ̀ wa nídùnnú kó sọ̀rọ̀ wa láyọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.